أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها، وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدقفوا الله سبحانه وتعالى، أترى إكاتج فوجشان لا ومحمد صلى الله عليه وسلم. إكا الله بيدا توني تاكما با أولي جتا الله سبحانه وتعالى أيتوني تانتو سنقاركم با النبي ومحمد صلى الله عليه وسلم. كما ودلو دياني كان كما با مرا لي àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó bá ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní títòdodo. Kí ìkẹ́ Allah bẹ́ẹ̀ dá kó máa bá gbogbo wọn lápapọ̀. Àwa tá ṣì wà láyé náà kí Allah bẹ́ẹ̀ dá jẹ́ ká nípìn nínú ìkẹ́ wọn. Gẹ́gẹ́ bá ti ń tọrọ lọ́wọ́ ẹ̀ wípé èyí tó kù nínú ìṣẹ̀mí tá lò lórílẹ̀ ayé ní èyí tí ẹnì kọ̀ọ̀kan wa ò mọ̀ pàtó nípa ẹ̀, àbí Allah bá dẹ́ dá kó má ṣàṣì rọrùn fún wa láti lò lórí ìyọ́nú rẹ̀. Gẹ́gẹ́ bá ti ń bẹ̀ pé gbogbo ń táwà àti yín tá máa sọ lọ́rọ̀ tàbí tá máa ṣe níṣẹ́, kí Allah bẹ́ẹ̀ dá kó ṣe ní ìtàfírí ìyọ́nú rẹ̀ láyé bí àtàlkìyàmà. Èyí tí a sọ lọ́rọ̀ tá ṣe níṣẹ́ táwà fi kó ìbínú ọba tó dá wa láyé bí àti ní alkìyàmà, kí Allah bẹ́ẹ̀ dá kó má ṣàlá èmi àti yín kúnbẹ̀. اللهم طهر قلبي من النفاق، وعملي من الرياء، ولساني من الكذب، وعيني من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. أكما ينين إسلام لوري السنة. السلام عليكم ورحمة الله وبركاته. طيب، أكو جمعتا àkó ìgbìyànjú kí Allah bẹ́ẹ̀ dá kó má ṣàgbà ìgbìyànjú ń kálukú wa lórí dáadáa, kó sì ṣàmójúkú àwọn àṣìṣe wa. Ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ tí àfá Suleiman Farouk Oníkíjìpá, ìkannú àwọn àfá Tìjàníyà nílẹ̀ Yorùbá. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ti sọ lórí
tútúbá tí àfáà sọ ipá àwọn túbá àti ìyọ ẹsẹ̀ kó ń bi àwọn ọ̀rọ̀ àbí ìyọ ẹsẹ̀ kó ń bi ìkánnú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wọn fà. So ìwà ráyè láti ṣe live lórí rẹ̀ láti ọjọ́ yìí, so nítorí àwọn ìdí kọ̀ọ̀kan. So ara wá lídò mi ò yá, so mo nídìí àti lọ mójútó wọn, ìyẹn dáàdì mi. So gẹ́lọ́bẹ̀ ẹ̀dà kó ṣàánú. So mo ṣe darí láìpẹ́ yìí. Barakallahu fikum. Ọ̀rọ̀ tá sọ lálẹ́ yìí yóò ṣe díẹ̀, yóò pọ̀ díẹ̀. So tó dẹ̀ já sí wípé gbogbo táwo bá sọ ń bí, gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀, àwọn ò ní sọ nǹkan kan láláì já sí wípé alẹ́rìí fún, a sì ní wí nǹkan kan, a sì ní àlẹ́jì ẹnìkan pẹ̀lú nǹkan kan tó já sí wípé kò ṣe. So eléyìí jẹ́ kan nínú àwọn nǹkan tí Allah bẹ̀ẹ́dà tó fi ṣe kẹ́ àwa ahlus sunnati wal jamaa. So tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ẹni tó já sí wípé wọ́n ń ṣe rọ́dù fún, tí wọ́n dẹ̀ fẹ́ ṣe rọ́dù fún bẹ́ẹ̀ dẹ̀ ni tí wọ́n fẹ́ máa pa àwọn èèyàn lákìyèsí lórí tẹ́ni yìí ń sọ, nínú ẹ̀bùn tí Allah bẹ̀ẹ́dà ṣe fáwọn ahlus sunna ni pé wọ́n á lo déédé pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ tó ń ti pé já sí wípé ó yapa ìlànà òdodo. So Saheed Shittu ó sọ ọ̀rọ̀, dó àwọn ọ̀rọ̀ tó sọ náà, àwọn ọ̀rọ̀ ànìdìn ẹ̀mà, ọ̀rọ̀ aláìnílàákàyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ó sọ̀rọ̀ lórí in tí Àfá Suleiman Faruq ní kíjì pàṣẹ. Ẹ bá wa gbìyànjú kẹ́ bá wa share program yìí, barakallahu fikum, lórí Facebook àti TikTok. So ó sọ̀rọ̀ lórí ohun tí Àfá Suleiman Faruq ní kíjì pàṣẹ, ẹ sì mọ̀ ohun tí ẹ̀ náà, so kò fi bẹ́ẹ̀ lálàáfíà. So nǹkan ṣe gan lásìkò yìí, Allah bẹ̀ẹ́dà kó bá wa tọ́ sọ́nà ni. So ó sọ̀rọ̀, ó sọ oríṣiríṣi, ó ní tútúbá tí àfó ní kíjì pa túbá, ó yẹ ipe tútúbá tí àfó ní kíjì pa túbá, ipe òun lòun ṣe iṣẹ́ òun, ipe iṣẹ́ òun ni òun lòun ṣe wàhálà náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ bá mi béèrè lọ́wọ́ Saheed Shittu, ẹ dákun, ta ní bá du ipe òun lòun ṣiṣẹ́ ipe káfọ́ ní kíjì pa túbá? Ta ní contest pẹ̀lú Saheed Shittu lórí nǹkan yìí? So ṣe wá rí ìdí tó wá mú mi tí mo fẹ́ fi fèsì fún ọ̀rọ̀ Saheed Shittu yìí gangan, òun náà ni ọ̀rọ̀ kan tó sọ, oye wọ́n sọ fún mi pé ó wí torí ẹ̀ mo ṣe lọ gbọ́, àìjẹ́ bẹ́ẹ̀ kò yẹ kí n jókòó gbọ́rọ̀ rẹ̀. Wọ́n ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yìí pé ẹnikẹ́ni tó bá tún jáde tí bá tún ṣe rọ́dù fún àfó ní kíjìpá, ipò òun ó jáde tí ó ń tàn. So ìgbà tí mo wá lọ gbọ́ ohun tí àwọn ọmọ ẹ̀yà tí wọ́n ṣe kíni tí wọ́n sẹ́ndì nǹkan yẹn sí mi, ìgbà tí mo wá lọ gbọ́ ọ̀rọ̀ Saheed Shittu gangan, mo wá gbọ́ tó make reference sí ọ̀rọ̀ Kamil Abdulkarim Al-Adabi. Oye ó make reference sí ọ̀rọ̀ Kamil Abdulkarim Al-Adabi, ipe Kamil Abdulkarim Al-Adabi náà sọ irú ohun tó ń sọ yìí, ipe ẹnikẹ́ni tó bá tún jáde tí bá ń fèsì fún àfó oníkíjìpá àbí tí bá ń sọ nǹkan kan, ipa àwọn jáde tó ń tàn, ipa àwọn ti dọmọgun fáfó oníkíjìpá. So ẹ dákun ẹ bá mi béèrè lọ àwọn wọ̀nyí pé ṣé súnnà sì ni wọ́n ń ṣe yìí kùá? Èyí èṣe súnnà ń sọ pé àwọn wọ̀nyí wọ́n sí lórí súnnà Nabi sallallahu alaihi wasallam. Ọmọ nínú ẹ̀sìn wa ní èyí tàà ní ṣe àbòsí, ní èyí tó já sí wípé a ní ṣe àbòsí o, oye torí tá bá jókòó sí bíbà yìí, wallahi kò sí ń tí ó ń wù wá láti ṣe níbi ìjókòó wa ètò tayọ wípé ká ṣe déédé pẹ̀lú ẹni tá fẹ́ fèsì fún. So ọ̀rọ̀ tí àfó ní kíjìpá fi túbá wọn yẹn, ẹ jẹ́ ká play rẹ̀ ká gbọ́. Bí ń bá wá ṣẹlẹ̀, wọ́n ní àsìsọ kò tó àsìgbọ́, pé Ọlọ́run má jẹ́ ká sì sọ, Ọlọ́run má jẹ́ kí ẹ̀sìn ó sì wá gbọ́. Bí ń bá wá ṣẹlẹ̀, táwọn bá wá rí táwa mú bẹ̀ lọ́wọ́,
wọ́n ní ẹ̀yin ọba dé fíyà fún àwọn ẹ̀fọ́ tó dààmú bẹ́ẹ̀ bí ọba jẹ́ èèyàn láyé yóò jẹ́ èèyàn bí wọ́n bá fẹ́ yọ kẹ́yìn sọ́lọ́hún ọ̀rọ̀ àtúwájáde àtúnṣọ ẹ̀rí bẹ́ẹ̀ náà bọ̀ ọ̀rẹ́ àmọ́kù nǹkan mi jẹ́. gbogbo ẹ̀yin tí ló bá ń bí o ẹ̀ tó a pé èmi náà lẹ́ ń gbìjà yìí pé àgbàfẹ́sì kò yẹ kó wí bẹ́ẹ̀ ibi àgbàfẹ́sì o kò yẹ ká àgbàfẹ́sì kó wí adúrú tó léye wọ́n á sọ fún yín lónìí èmi náà mo tún bá yín sọ̀rọ̀ yìí pé èyí tí mo rú iṣẹ́ wọ́n á tẹ̀lé yín pé kò lọ bẹ́ẹ̀ mo kò jẹ èyí tó bá jẹ́sẹ̀ ọlọ́run foríjì mi èyí tí bá ń bí ẹ̀yìn lórúkọ náà jẹ́ ayé nù ẹ máa tẹ̀sí. tọ́ èyí ni ọ̀rọ̀ tí àfọ Oníkíjìpá sọ. kí ni ìdí tí wọ́n fi sọ kí ni sábàbí tí wọ́n fi wí oyé torí rẹ̀ ní Saheed Shittu fi jáde tí fi wá ń ké tí fi ń sunkún eyín àti ẹkún ìgbẹ́ ẹmọ tó tí ìgbẹ́ bá ń dààmú ọmọdé yóò mọ̀ sunkún náà kò ní lè sọ ẹ̀dùn ọkàn rẹ̀ gangan téyín bá ń ṣe ọmọdé yóò mọ̀ sunkún náà ni kò ní lè sọ ẹ̀dùn ọkàn rẹ̀ gangan yín tí mo fi ọ̀rọ̀ tí Saheed Shittu wá sọ yẹn oye àti Kamil Abdulkareem Al-Adabi yín tí mo fi ọ̀rọ̀ àwọn méjì wé nìyẹn. tọ̀ lórí kí ni àfọ Oníkíjìpá jáde wá túbá lé lórí lórí pé wọ́n sọ pé àfọ Oníkíjìpá sọ pé téèyàn ò bá jẹ́yàn kò lè jẹ́yàn ní owó téèyàn bá fẹ́ owó ní tí ń ṣe owó gangan ìyẹn gbọ́dọ̀ kẹ̀yìn sọ́lọ́run ọba náà tó bá ti wá rówó náà tán yóò wá kojú sọ́lọ́run ọba pé tọ̀ òun dé o lórí ọ̀rọ̀ yìí lórí nǹkan yìí òun ni àfọ Oníkíjìpá sọ pé àwọn túbá bẹ́ẹ̀dẹ̀ ní lórí rẹ̀ ni wọ́n sọ pé àwọn kóhun táwọn sọ jẹ ipe kálọ́bẹ̀ ẹ̀dá ṣàmójúkọ́ àìṣe wọn kó sì foríjì wọn. so tá a bá ní ṣàbòsí oye wọ́n gbìyànjú so oye torí in tó dáa ni téèyàn bá wà lórí àṣìṣe tí wọ́n sì pèèyàn sákèsí lórí rẹ̀ kó ṣe kí ni kó yọ ẹsẹ̀ kó ń bẹ̀. so pàápàá jùlọ tó bá ní ṣe pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ àmọ́ kìí ṣe ọdún yìí ni wọ́n ti ń pe àfọ Oníkíjìpá sákèsí lórí nǹkan yìí kìí ṣe ìsìn ni wọ́n ti ń pe àfọ Oníkíjìpá sákèsí lórí nǹkan yìí ọjọ́ ti pẹ́ oye tí àwọn àfẹ́ẹ̀sìn àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn olùmọ̀ Islam àti Sunnah tí wọ́n ti ń pe àfọ Oníkíjìpá sákèsí lórí nǹkan tí wọ́n sọ yìí ipe ẹbọ ní pé ìṣìnà ni àfọ kọ bí ara sí so àmọ́ nítorí bí àlámọ̀rí ṣe rí báyìí lọ́tẹ̀ yìí àti àwọn ìṣẹ̀lẹ̀ tó já sí wípé so irú àwọn ọ̀rọ̀ báyìí ó lè ti jẹ́ sábàbí fún irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ oye àfọ ní choice tó tayọ wípé kí wọ́n sọ wípé àwọn kó jẹ so Allah bẹ̀ẹ́dà ó mà ní àwọn ó sì mọ kọ̀ọ̀kọ̀ wọn oye àwòbá wọn fi síbi pé nínú àwọn nǹkan tí wọ́n ń bá àfọ Oníkíjìpá fà nínú àwọn nǹkan tí wọ́n ń bá àwọn oníbídà àfà nílẹ̀ Yorùbá yóò wà náà àkọọ́lẹ̀ ipé wọ́n túbá kò ń bi eléyìí wọ́n túbá kò ń bi ọ̀rọ̀ ipé téèyàn ò bá jẹ́yàn kò lè jẹ́yàn téèyàn bá ń wówó ní tí ń ṣe owó yóò kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́run ọba náà tó bá ti wá rí tán yóò wá dojúkọ Allah bẹ̀ẹ́dà pé òun dé o so wallahi àwa gan náà á fi sí àkọọ́lẹ̀ wa pé wọ́n ṣẹ́rí padà kò ń bi ọ̀rọ̀ náà àmọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ bóyá òun pera rẹ̀ lóní súnnà ni àbíkẹ́ òun fi súnnà bójú so máa sọ fún àwọn mùsùlùmí pé àfọ Oníkíjìpá ẹni tí wọ́n lè gbọ́rọ̀ ẹ̀sìn lẹ́nu wọn ni o kẹ́ẹ̀bẹ̀rọ alkiyama yìí o so ibi tí ń ti mú ọ̀rọ̀ àwọn Saheed Shittu àti Kamil Abdulkareem Al-Adabi wọlé nù ẹ dákun ẹ máa bá wa power tapu TikTok wa barakallahu fikum so ibi tí ń ti mú ọ̀rọ̀ Kamil Abdulkareem Al-Adabi àti Saheed Shittu wọlé nù oye Saheed Shittu ẹkún tó wá sun lánàá yùn ó tún sun omi o oye ìdí tó fi sun omi ni pé oníṣẹ́ tó ṣe lọ́pọ̀lọpọ̀ Saheed Shittu ń kílèmù náà ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀rọ̀ tóhun sọ àti tóhun wí òun ló fà á tí àfọ Oníkíjìpá fi lè sọ pé àwọn kọ́ ọ̀rọ̀ wọn jẹ ṣé ẹ rí pé nǹkan kọlù làákàyè àwé yẹn
so ẹ rí pé nǹkan sí ọpọlọ ọ̀gbẹ́ni yùn wallahi oye àwọ́ sọ pé Allah bẹ̀rẹ̀dà òun ló ṣe ọkàn àfọ́ oníkíjì pàárọ̀ fún ipé kí wọ́n gbẹ́sẹ̀ kú bí ọ̀rọ̀ yẹn so ó wá lè ní sábàbí ó lè jẹ́ pẹ̀lú sábàbí pé àwọn ẹni tí wọ́n ń sọ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú ni tó ti pọ̀ jù tó wájá sí pé ó ti fẹ́ di pressure fún àfà àbíkẹ́ kó já sí wípé oye àbíkẹ́ kó já sí wípé àfà lè máa wò pé ibi tọ́rọ̀ yìí ń lọ yìí ó lè má ṣe kí ni ó lè má já síbi tó dáa fáwọn kan wá sọ pé àwọn fẹ́ gbẹ́sẹ̀ kún bẹ̀ Allah bẹ̀ẹ́dà òun ló nímọ̀ jù ń pa yẹn so àmọ́ kí Saheed Shittu wá jáde kó wá máa sọ fún àwọn èèyàn yìí pé òun lòun jẹ́ sábàbí táfò ní Kíjìpá fi gbẹ́sẹ̀ kún bẹ̀ ẹ̀rí pọ́pọ́lọ àwéyàn ó bùkátà sí ìtọ́jú púpọ̀ nǹkan ṣe àwéyàn gan so nǹkan ṣe ọ̀gbẹ́ni yùn gan ẹ dákun so àtọdún wo ni wọ́n ti ń bá fáwọn ní Kíjìpá fa ọ̀rọ̀ yìí tọ́ káàtì ẹ̀gbẹ́ sí pé Saheed Shittu náà sọ̀rọ̀ lórí rẹ̀ àtọdún wo ni Saheed Shittu ti sọ̀rọ̀ lórí nǹkan yìí so tọ́ àfọ́ ní Kíjìpá ò ṣe wá gbàǹgbà yún kí wọ́n gbẹ́sẹ̀ kó ń bẹ̀ tó bá já sí pé ọ̀rọ̀ rẹ̀ ló fà táfọ́ ní Kíjìpá fi ṣe kíni tí wọ́n fi sọ pé àwọn túbá so ẹ mọ̀ rí pé eléyìí kò fẹ́ nǹkan kan ṣe nínú ìgbésí ayé rẹ̀ ní Saheed Shittu yìí oye ó wá fi orúkọ súnà ó wá fi ṣáìn ni so Allah bẹ̀ẹ́dà sì ti yẹpẹrẹ rẹ̀ tọ́ ẹ máa wo Saheed Shittu yìí ìfà tí ń sọ pé ọ̀rọ̀ rẹ̀ ni àfọ́ ní Kíjìpá fi túbá ìfà àfá agbára omi àfá Rashid agbára omi àfá Rashid agbára omi àfá Rashid agbára omi ò ṣe fọ̀rọ̀ rẹ̀ túbá ṣe bá àfá Rashid agbára omi ń sọ nú ọ̀rọ̀ wọn kan ipé gbogbo nǹkan tó sọ pé ó pariwo lé lórí yìí náà fáwọn nìsín àwọn ò fílẹ̀ ìwọ náà ló tún wá ń bẹ àwọn so Saheed Shittu ó tó kó ronú àmọ́ lọ́bẹ̀ẹ́ dá nìkan ló mọ bí ọ̀gbẹ́ni yẹn ṣe ń ronú wallah so ẹ jẹ́ ká gbọ́n tó sọ La ilaha illallah ẹlòmí pẹ́ lágbàfà kò wọ́n bù kò lè rẹ̀ yí apá ẹ̀ lẹ̀ bàbá mufti wá múra wọn wá rẹ̀ yí apá wọn lẹ̀ fún àwa wo tọ́ba dúró wọn lé pé kí ló kàn mí pẹ̀lú yín àbẹ́ ẹ kẹ́ra àtúkò bí mo dúró lórí náà ni kí la fẹ́ ṣe sí Saheed Shittu tí a fò ní Kíjìpá tí wọ́n bá sọ pé àwọn ò ṣe kí ni àwọn ò túbá kò ń bí pàtíkúlà ohun tí wọ́n sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ yẹn oye kò sí ní tá a ṣe sí tó tayọ pé irú ojú tá mọ̀ fi wo ẹni tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà láṣì mọ̀ fi wò wọ́n yóò sì tún wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ Allah bẹ̀ẹ́dà pé ẹni yìí olùpèpè sí bí àgbákò ní pẹ̀lú ọ̀rọ̀ yìí bó tẹ̀já sípà àwọn nǹkan míì ń bẹ tí wá sípà àfáà nídà àti túbákò ń bẹ torí jàǹbá tó ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ yìí àwọn mùsùlùmí gbọ́dọ̀ máa sírì rẹ̀ so ó fẹ́ máa gbé àfò ní Kíjìpá sípò wípé ẹni táwọn mùsùlùmí tí wọ́n lè lọ máa gba ọ̀rọ̀ lẹ́nu wọn oye táwọn mùsùlùmí lè máa look up to wípé bí àfẹ́ ẹ̀sìn mùsùlùmí so nínú àwọn aburú àtàgbákò tó ṣe ń bíbá yìí nìyẹn so oye ọ̀pọ̀lọpọ̀ ẹbí ọ̀hún ò sì wà lọ́wọ́ rẹ̀ bí kìí ṣe pé àwọn olùbárìn rẹ̀ tó ń bárìn tó já sí wípé wọ́n ń tàn wọ́n ń parọ́ fún ọ wọ́n ń pe ìsìnà ní súnà fún ọ oye tọ́ táàfò ní Kíjìpá ò bá túbá kò sí ní tá ṣe sí a lè fi tipátúpá mú wọn kí wọ́n túbá a máa ń sọ dáadáa nínú ọ̀rọ̀ wa so tiwa ní káwí ká fún èèyàn lẹ́rìí àmọ́ Hidayatu Tawfiq so ìṣe kò ń gẹ́ ìmọ̀nà kò sí lọ́wọ́ tàwa ọ̀dọ̀ lọ́bẹ̀ẹ́dà ló wà so àlàyé làwọ́ ṣe pẹ̀lú ẹ̀rí tó dájú oye àmọ́ kó ń tọ̀ ń wá ṣe kò ń gẹ́ ìmọ̀nà Allah bẹ̀ẹ́dà ní ó fi mọ̀nà so kó máa béèrè lọ́wọ́ wáyé pé táfò ní Kíjìpá ò bá túbá kó ń bí pàtíkúlà ẹni tí wọ́n túbá kó ń bẹ̀ kó máa béèrè lọ́wọ́ wáyé pé kí la fẹ́ ṣe sí so bí ìbéèrè ẹni tí ò gbọ́n leléyìn ẹ̀yìn kí láwà ṣe sí tí wọ́n bá túbá tó tayọ pé a máa fojú irú ojú táà fi ń wo ẹni tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ láàmọ̀ fi wò wọn náà ìdájọ́ tó tọ́ sórí èèyàn bẹ́ẹ̀ lábẹ́ ṣẹ̀ríà òun láàmọ̀ kiri fáwọn èèyàn láti máa pe àwọn èèyàn sí lórí ẹni yìí so àbẹ́wò ni pé kí la fẹ́ ṣe sí ṣé èèyàn ó wà pa wọ́n jẹ ní àní pa wọ́n jẹ so a ṣàlàyé náà ni àbẹ́ẹ̀rí nǹkan ni Saheed
wàhálà kánú wọn bá máa ń ra làákàì lọ́jà ni ó yẹ kí èèyàn ra làákàì fún Saheed Shittu wá wàhálà ó yẹ kí èèyàn ra ọpọlọ fún Saheed Shittu àmọ́ kò sí ra phonocom ni ó yẹ tẹlòmíì lè ga tẹlòmíì sì lè lẹ́sì àmọ́ bá Saheed Shittu àmọ́ mánéjẹ bẹ́ẹ̀ ni so ti ẹ lẹ́sì phonocom ti ẹ lẹ́sì ni àbẹ́ẹ̀rí nǹkan kí la fẹ́ ṣe sí ibò. kò sí sáré sí ẹjẹ àwọn fídíò wọn yìí ẹjẹ àwọn kí bàbá Mufti ẹwọ bàbá Ọlọ́run mo bẹ̀ Ọlọ́run mo bẹ̀ Ọlọ́run má dàṣẹ àfàsùn ẹ̀kọ́ Faruku bá mi tún àfà ìṣe bá sọ́dọ̀ máa jọ náà Ọlọ́run kò fa agbára wọ Ọlọ́run mo fi bẹ̀ Ọlọ́run bá mi tún àfà ìṣe bó ṣe wà Ọlọ́run mo bẹ̀ Ọlọ́run jọ Ọlọ́run má jẹ pẹ̀lú àfà yìí báwo fún àwọn àṣùlẹ̀ ẹ̀kọ́ Faruku ṣe bó ṣe bọ́sítà tí wọ́n gbìyànjú àti ṣe àtúnṣe lórí fídíò yìí ẹ máa wo iyì tó máa bá wọn nísìn iyì á máa bá wọn gan ju ìtọ́ sí ní tẹ̀tẹ̀lẹ̀ lọ but jẹ́jẹ́ ẹ̀kọ́ ìwọ tó bá wá tún jáde kó fẹ́ máa wá àtàkì wọn ọmọ àwọn ṣéèkì wa Kamilu ti jáde wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹni ẹ̀tọ́ máa bí ire nínú yín kẹ́ máa wá gbọ́dọ̀ kẹ́ máa wá bú bàbá Mufti padà àwọn wà náà ọmọ ogun náà máa bá yín jà èmi nọ́mbà wá tó máa kọ́kọ́ gbógun tì í tó ní láìkè mo já ẹ̀tọ́ ni mo já ẹ̀tọ́ pátápátá torí pé. ẹgbọ́n tó sọ àbí ẹnìkan méjì kọ́mẹ́ǹtì ó ní so six caller onílàákàì Hidayatu Taofik bẹ́ẹ̀ ni ọlá pé o kéwú yanjú ni ìwà tó kéwú yanjú o mọ̀ pé nǹkan kan bẹ tó ń pè ní Hidayatu Taofik àti Hidayatul Balag so Hidayatu Taofik wà Hidayatul Balag wà ìyàtọ̀ dẹ̀ wà láàrin méjèèjì so hunaka farqun bayna Hidayati Taofik wa Hidaya al-Balag aláìmọ̀kan ó dàbá kan létí rẹ̀ ìwà tẹ́ kéwú oye kéwú láwá ṣe kí ni kéwú láwá ń ké ń bíbá yìí kìí ṣẹjọ́ òsì tọ́ Saheed Shittu sọ pé ẹni tó bá fi lè sọ pé ẹni tó bá fi lè jáde tó bá fi lè sọ̀rọ̀ lórí àfóò ní kíjìpá pé òun wà nú àwọn ẹni tí wọ́n ṣe kí ni tí wọ́n gbógun tó ń tọ̀hún so oye ó wá sọ pé àfóò ní ó wá sọ pé Kamil Abdulkarim Al-Adabi náà sọrú rẹ̀ so ẹ jẹ́ ká play ti Kamil Abdulkarim Al-Adabi ká gbọ́n tó sọ oye ìgbà tí mo ti rọra gbọ́ bí tó kàn sọ yún mo sì gé jáde oye torí nǹkan lè máa jókòó gbọ́ àwọn ẹjọ́ òsì kan tí ò ní wúlò. sọ̀rọ̀ òun ni mo tó mọ̀ pé wallahi bó o bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó o bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ iléeṣẹ́ Khalimi èsì lé lásán ògèrè mi sì lè ní ọ̀rọ̀ àwọn ẹ̀sùn fínú pírọ́blẹ̀mù rẹ̀ òun ọlọ́run yakhtaru min khalqihi ma yasha min al-qaba'ili al-mukhtara wa min an-nasabi al-mukhtar wal-a'ilati al-mukhtara a'ilatu Sheikh Ali nínú àwọn tọ́lọ́wọ́ máa ń sàṣàyàn yóò dá àwọn nǹkan tó pọ̀ yóò wá chúùsì àwọn nǹkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá yóò wá fa àwọn nǹkan sọlá yóò pè wọ́n lórí yóò pè wọ́n lẹ́ni ẹ̀ nínú rẹ̀ ní Sheikh Alimi wa. so bàbá Mufti pẹ̀lú mansibu al-ifta yìí wọ́n wá rọ̀fà àkọ́díra Ìlọrin gbogbo tí ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń kú ní ìsìn àti nírùngbọ̀n ni àti nsòkòtò ni àti ntẹ̀sùbà ni bàbá gbọ́ pẹ́ kẹ́lẹ́ nu ẹnìkan tó bá sọ nọ́nsẹ́ǹsì lásìkò yìí. èmi là kọ́kọ́ ọmọ ogun tí ó dìde dìfá ànilẹ̀ Mufti. wàláì àwọn ọmọ yìí bàjẹ́ gan àwọn ọmọ kìíní wàláì wọ́n bàjẹ́ gan wàláì ti bàjẹ́ sẹ́sìn àlọ́bẹ̀ẹ́ dájú so irú àwọn eléyìí nìsín wọ́n sì mọ̀ sọ pé nìkan bàjẹ́ fa
wallahi ẹ bàjẹ́ gan pàápàá jù Kamil Al-Adabi bí ó ṣe máa farabalẹ̀ hùwà ìbàjẹ́ nù yóò máa farabalẹ̀ hùwà aláìlẹ́kọ̀ọ́ yóò máa fohùn ohun ẹlẹ̀ ohun tútù yóò máa fi sára ẹ wo bàjẹ́ ọ̀rọ̀ tó sọ fa wallahi ó bàjẹ́ fọ́rọ̀ tó sọ yìí ó bàjẹ́ gidigidi ìbàjẹ́ wú ẹlẹ́wù Kamil fún ọ̀rọ̀ tó wí oye abájọ tí Saheed Shittu náà fi lórí láti sọ ẹ wá ti kàn gbákò báhùn ń fún yín níṣẹ́ ṣe so ẹ sì ní dá mi lóhùn torí èmi ò ní máa bá yín tó ẹjọ́ oye so ibi tí pọ́blẹ́mù wà nù ẹ nílé fèsì fẹ́mi torí èmi ò ní máa bá yín tó àwọn ẹjọ́ rédèrèdè ká mọ̀ wá pọ́nrán lé lórí jákujàku èmi ò ní máa bá yín ṣe èmi èsì nǹkan mi báyẹn so nǹkan kò dá náà ni ẹ mọ̀ wá mọ́sàpọ́n lé rédèrèdè kan irọ́ kan wallahi ó bàjẹ́ gan fún tó wíyàn ìgbẹ́ ni tó bá fi lè jáde ó jẹ́ oní tẹ̀sbá ni ó jẹ́ oní ṣòkòtò ni ó jẹ́ onírùngbọ̀n ni ó jẹ́ onírùngbọ̀n àbó ní ṣòkòtò yìí wọ́n fi ń rí fà sáwọn alùsùnnà wal jamaa kọ́nù ó jẹ́ oní tẹ̀sbá ni wọ́n fi ń rí fà sáwọn súfí kọ́nù ìgbẹ́ ẹni tó bá fi lè jáde tó bá sọ̀rọ̀ lórí àfọ́ oníkéjìpá òun wà náà àwọn ẹni tí wọ́n dìde láti ṣe kíni láti ṣe dìfá fún wọn láti defend wọn ẹ̀hẹ́n sí lóòótọ́ tọ́ Kamil Abdulkarim Al-Adabi lọ́dọ̀ mi àfóní kíjìpá yìí sáfà mùsùlùmí so lọ pokùnso ní báyìí so tí ó lọ pokùnso ní so Kamil Abdulkarim Al-Adabi àfá Suleiman Faruk ní kíjìpá wọn yìí sí àfá mùsùlùmí àfá Tìjàníyà ni wọ́n so ó sì mọ̀ pé níbi tá ń sọ yìí níbi tí mo fẹ́ sọ ìwọ náà mọ̀ lámọ̀dájú pé wò lè fèsì fún mi wọ́n náà mọ̀ mọ̀nú ara rẹ̀ ipé ń ò ní lè fèsì fún mi lórí tí mo fẹ́ wí torí kí ló fẹ́ fi fèsì fún mi ọya àfá Tìjàníyà àlàfá oníkíjìpá wallahi Tìjàníyà ẹ̀sìn ẹbọ ni so nínú àwọn ẹni tí wọ́n ti pèpè sí di kúfùrù Tìjàníyà òní àfá oníkíjìpá wà wọ́n sì ń pèpè sí so ọ̀dà àfá oníkíjìpá lọ́dọ̀ wa wọ́n ń ṣe àfá mùsùlùmí èyí tó bá tán bá bí dánú yín kó jáde àfá Tìjàníyà ni wọ́n èyí tó bá tó bẹ́ẹ̀ kó jáde nínú yín ohun mo sọ fún yín àsan oníbàjẹ́ òṣì so àsan oníbàjẹ́ òṣì tẹ́fì bàjẹ́ sẹ́wù tẹ́fì bàjẹ́ sí ẹ̀wù àti fìlà ẹ̀ ń bàjẹ́ sẹ́sìn allọ́bẹ̀ẹ́dà wọ́n wà sọ́rọ̀ ẹwà mọ́ sọ pé nìkan bàjẹ́ abẹ́ rí ìbàjẹ́ yẹn báyìí nìsìn ẹ̀rí ìbàjẹ́ yẹn báyìí nìsìn wallahi ẹ bàjẹ́ gan o ìwọ àti Saheed Shittu ẹ mọ̀ ara yín rárá àti rárá tẹ́nìkan bá jáde tó bá sọ̀rọ̀ lórí àfá oníkíjìpá àgẹ́ ṣe àfá oníkíjìpá jẹ́ Ọlọ́run ni téèyàn ò ní lè sọ̀rọ̀ lórí wọn ẹ ṣe wá bàjẹ́ báwọn náà ṣe àwọn oníbú wọn àwọn oníṣépè fún wọn ọ̀rọ̀ ẹ̀sìn làwọn yanjú pẹ̀lú wọn ọ̀yá àfá oníkíjìpá àfá Tìjàníyà ni wọn ẹbọ ni Tìjàníyà kúfùrù tó yanjú oye wallahi tí Tìjàníyà yìí bá ṣẹbọ tí Tìjàníyà yìí bá ṣẹ̀sìn ẹbọ kò gbọdọ̀ sí ẹ̀sìn ẹbọ kankan lórílẹ̀ ayé wallahi ní ẹ̀sìn Tìjàníyà yìí tí kì í bá ṣe kúfùrù tí è bá ṣe ẹbọ tí ẹ̀sìn Tìjàníyà yìí bá ṣe ẹ̀sìn tálọ́bẹ̀ẹ́dà bínú sí kò gbọdọ̀ sí ẹ̀sìn kankan lórílẹ̀ ayé tálọ́bẹ̀ẹ́dà bínú sí kí ló ń sọ yìí ẹ̀sìn wọn ń pọ́nrán lé fún àwọn èèyàn ok fine wọ́n sọ pé àwọn kó ọ̀rọ̀ pé tíyàn ò bá jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn ẹni tíyàn bá fẹ́ rí owó ní owó gangan ó gbọ́dọ̀ kọ̀yìn sọ́lọ̀ wọn bá náà tó bá ti wá rí tíyàn wà dojúkọ allọ́bẹ̀ẹ́dà fine wọ́n sọ pé àwọn kọ́rọ̀ yẹn jẹ́ makbul àgbà wọlé àmà tó wá gbé wọn kóńbí pé àgbà oníbídíà ni wọ́n ni ẹ ń ṣàbòsí àwọn àlùmọ̀ báyìí ẹ sì wọ́n ń ṣe kàtàkàtà lórí kíní so ohun tó dáa ni ipé wọ́n lè gbẹ́sẹ̀ kúrò níbi in tó rọ́ǹgì àmọ́ àwọn òmíì tó pọ̀ tó yá sí pé wọ́n rọ́ǹgì tó yá sí pé wọ́n sì gbẹ́sẹ̀ lé lórí ńkọ́ so àbíṣẹ́ nìsín torí wọ́n ti wá sọ pé àwọn kó ọ̀rọ̀ eyín jẹ ó wá túmọ̀ sí wípé àwọn ìgbàgbọ́ ògùn tí wọ́n ní ó túmọ̀ sí wípé ó ti kọ́fà rẹ̀ ó túmọ̀ sí wípé ó ti kọ́fà wípé wọ́n pèpè sí di Tìjàníyà tó túmọ̀ sí ni ipò ń pèpè sí di Ahmadu Tijani àti Ibrahim Inyas tó túmọ̀ sí ni ipò ń pèpè sí di Nakali so ẹ lọ jókòó yín jẹ́ àwọn owó ní pé tẹ́nìkan bá tún jáde aláìmọ̀ wọn ara ẹ mọ̀ wọn ara yín rárá àti rárá so ó yẹ kó tiẹ̀ bu ẹnu rẹ̀ ńgbà tó ó yẹ kó mọ̀ pé ibi táwọn bá wà kò yẹ kó sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rédèrèdè yìí ó ń bèèpo fẹ́ mọ̀ wájà lélẹ̀ àwẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ kò fẹ́ máa wájà lélé yìí náà
so wallahi yóò dá fún yín fẹ́ni tó kọ Tijaniya is kufur wallahi bó ti rí nù barakallahu fikum wallahi kufur ni tó yanjú gidi nífa kufru Tijaniya kò pamọ́ rárá àti rárá kódà kìí ṣe pé bá ní ìfàkù ni wọ́n ń ṣe ojú kúfùrù gangan torí kúfùrù wọn clear bàjẹ́bàjẹ́ oye èèyàn wá jẹ́ rọ́mùsù kan nínú àwọn rùmọ́sù Tìjàníyà ńlẹ̀ Yorùbá tó dẹ̀ já sí pé nínú pèpè àfáà yìí fa láwọn ọdún mélòó kan sẹ́yìn wàláhí wọ́n ti pèpè sáwọn ìgbàgbọ́ Tìjàníyà kan tó ní oró gidigidi àfóò láwọn túbá kò ń bí gbogbo eléyìn oye báyìí wọ́n sọ pé àwọn ti fi Tìjàníyà lẹ̀ o ẹ̀yìn kan wá ń gbé káàkiri alọ́bẹ̀ẹ́dẹ̀ obìnrin ẹwọ́n fẹ́ máa sọ fáwọn mùsùlùmí pé kìníkàn lóòótọ́ wàláhí nínú tó dáa ní pé kí wọ́n pèyàn sákèsí lórí nǹkan kan kó sì gbẹ́sẹ̀ kó ń bẹ̀ wàláhí ó ṣàpọ́nlé ọmọlúàbí lé púpọ̀ so àmọ́ o kéèsì àáfàá yìí oye ó tayọ pé káwọn èèyàn wá máa tì torí pé wọ́n gbẹ́sẹ̀ kó ń bẹ̀ lẹ́yìn kan wá fẹ́ máa pléèsì wọn kan wá fẹ́ máa gbé wọn síbi pé àfáàgbà mùsùlùmí ni wọ́n táwọn mùsùlùmí lè máa lọ darí bá gbọ́rọ̀ ẹ̀sìn wọn lẹ́nu wọn láà kò rí bẹ̀ wallahi kò rí bẹ̀ oye kò rí bẹ̀ oye ẹ jẹ́ ká gbọ́n tí Kamilu sọ níparí. èmi làkọ́kọ́ ọmọ ogun ẹ̀ka èmi náà kún ọmọ ogun bàbá Mufti látòní. A ti kà ọmọ inú àwọn ọmọ ogun àgbà fáwọn Tìjàníyà nù tọ́ iṣẹ́ wa délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ inú àwọn ọmọ Tìjàníyà àti àwọn tó yá sí pé wọ́n jẹ́ bí mùrídí fún àbí tó ń jọ jẹ́ bí àfáà Tìjàníyà ọ̀pọ̀lọpọ̀ wọn lè tẹ́rí sí àwọn nǹkan tá à ń sọ bóyá ìwọ ló wà bá wọn tẹ́rí sí oye bóyá ìwọ ló wà bá wọn tẹ́rí sí tọ́ Kamilu Al-Adabi so ẹ̀sìn tí àfáà rẹ̀ ń ṣe ẹ̀sìn tí ṣéwù rẹ̀ ń ṣe èyàn àfáà Suleiman Faruq ní Kíjìpá ẹ̀sìn ẹbọ ní Tìjàníyà wallahi kìí ṣe Islam uqsimu billah ọ̀rọ̀ eléyìí kìí ṣe pé kò kàn wá bú ebú kan ebú tó bú òun kọ́ ló fi gbọ́n tá ń sọ yìí lẹ́nu wa èpè tó ṣẹ́ òun kọ́ ló fi gbọ́n tá ń sọ yìí lẹ́nu wa oye agídí kan tó ṣe àti ìfọwọ́bọnú kan tó ṣe òun kọ́ ló fi gbọ́ ọ̀rọ̀ tá ń sọ yìí lẹ́nu wa ó máa tó ṣe ni oye prove ẹ̀ fún wa pé ẹ̀sìn Islam ní Tìjàníyà wallahi ò sì lè prove ẹ̀ tálkì àmọ́ òfìdé so bóòlù sí fẹ́ prove ẹ̀ so bí kéèyàn fẹ́ máa prove wípé Ọlọ́run ni Firaun ẹgbẹ́ ló ti fẹ́ rẹ̀ rí àbí ìwé ló ti fẹ́ ṣe kò ń gẹ́ ẹ̀rí yẹn oye àbẹ́ ìrà àwọn ọmọ ogun ẹ̀jọ́ ọmọ ogun fún sunna ẹ̀jọ́ ọmọ ogun fáwọn tí wọ́n ń pèpè sí di sunna ọmọ ogun fáfá Tìjàníyà ó ti wá dáa fún ọba àwọn tọ́ àwa ń tiwa ọmọ ogun ẹ̀sán lọ́bọ̀ ẹ̀dá láwà jẹ́ ń tiwa oye kódà àìsọ ọmọ ogun fáfá kankan ọmọ wíyùn èmi àìsọ ọmọ ogun fún àfá ẹ̀sìn kankan ọmọ ogun ẹ̀sìn lọ́bọ̀ ẹ̀dá ni mo jẹ́ oye tọ́ táàfà bá sọ̀rọ̀ tó bá já sí pé ohun tó lẹ́rìí ni kódà kò bá má sínú àwọn onísúnnà tí nǹkan yẹn bá lẹ́rìí inú ìsìláàmù tó fẹsẹ̀ rinlẹ̀ tí èyí ṣe ìrújú tó sì já sí pé tí mùsùlùmí gbọdọ̀ gbàgbọ́ ni kódà kò bá má jẹ́ onísúnnà ló bá sọ wallahi á dìfẹ́ǹdì nǹkan yẹn nítorí pé ẹ̀sìn ni kìí ṣe nítorí tẹ́nìyẹn jẹ́ so ọmọ ogun ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà aláwa ń tiwa so ìtawà wà lórí ẹnu tọ́ ìwọ tó fẹ́ ṣe ọmọ ogun fáfò ní Kíjìpá iṣẹ́ dé Tìjàníyà ẹ̀sìn ẹbọ ni Tìjàníyà àlàfò ní Kíjìpá ń ṣe oye so kódà jẹ́mbọ́ fi kankún tó bá jẹ́ Tìjàníyà Súfí Kọ̀dìríyà Súfí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so má gbàwẹ̀ Ramadan ó kàn gbàwẹ̀ ṣòfò ní so kò nídìí kó gbàwẹ̀ tó bá jẹ́ Súfí àfi tó bá gba súnnà so gba Ìsìláàmù ṣe súnnà ibi tí àwẹ̀ rẹ̀ ó ti válìdì nìyẹn oye ó màdínú ìrẹ́ Kamilu torí kò kàn má wà lárí mọ́ nǹkan kí nǹkan oye ìdí ni pé nínú gbàgbọ́ àwọn Súfí ló wà ipò ní ipò téèyàn òde tó fi já sí wípé kò ní bó ní kí n ṣe gbé kalẹ̀ ó nípò téèyàn òde nínú Súfí tó já sí wípé kò ní nídìí àti máa ṣe ìbádà mọ́ so ipò ń bẹ nínú Súfí tó já sí pé téèyàn bá àtẹ́ni téèyàn bá débẹ̀ kò ní nídìí ìṣe ìbádà mọ́ kò gbọ́dọ̀ ṣe ìbádà mọ́ kò gbọ́dọ̀ jọ́sìn fálọ́bẹ̀ẹ́dà mọ́ oye ipò náà ń bẹ nínú Súfí so gbogbo tá ń sọ yìí ń bẹ nínú tíra ọkọ̀ kàmọ́ wà lárí mọ̀ nǹkan kí
kò mọ́ wà lárí mọ́ so kò kàn mọ́ wà lárí mọ́ nǹkan kí nǹkan fa gbogbo tá ń sọ yìí ń bẹ nínú tíra ń bẹ nínú Jawahirul Ma'ani so ń bẹ nínú Hashiyatul Arusi so ń bẹ nínú Kitabun Nur bẹ́ẹ̀ dẹ̀ ní ń bẹ nínú Al-Futuhatul Makkiyya ti Ibn Arabi ń bẹ nínú Al-Abadila ti Ibn Arabi bákan náà ó pọ̀ nínú tíra àwọn Sufi jantirẹrẹ so eléyìí náà ń bẹ nínú àwọn àgbákò ẹ̀sìn Tìjàní àtàwọn ìyókù wọn náà nìyẹn oye so èyí tí ó bá wá tẹ́rí sínú yín à ń retí rẹ̀ oye so fún di eléyìí rẹ̀ Kamil Al-Arabi so eré ọmọdé eléyìí tó sọ yìí wà tí Saheed Shittu ẹ̀kàn tara yín ni oye ipe ẹnikẹ́ni tó bá sọ nǹkan kan lórí àfọ̀ ní kíjìpá so ẹ dìde tí ẹ ti rí sẹ́nu oye ẹ ti rí sẹ́nu so Saheed Shittu náà ebú àtèpè ní òṣẹ́ àmọ́ ìwọ tẹ̀ tún kéwú díẹ̀ ìwọ fojú bá kéwú o lè fẹ́ gbìyànjú pé ká kéwú pẹ̀lú ẹni yìí so a wẹ́kọ̀mù ìwọ àmọ́ Saheed Shittu tí a mọ̀ kóhun lẹ́kọ̀ọ́ ni óyé so akàmọ́ pa lẹ́nu mọ́ pé gbẹ́nu dákẹ́ irú rẹ̀ kọ́ là ń sọ so àfá rẹ̀ gan àfá ìmúra ẹlẹ́à gan níbi agbẹni tá ń sọ yìí gan àwọn gan ó yọ ẹsẹ̀ sẹ́yìn óyé ẹ̀hẹ́n ká tó wá sọ̀wọ́ mi kún ìkan nínú ọmọ ogun bàbá Mufti. ọ̀dà o. ọlọ́run kó sàdádà kòtò wọn ọlọ́run kó sàdádà lìsánà wọn lílọ wọn bíbọ̀ wọn ọlọ́run kó máa wà pẹ̀lú wọn ìmá dé Nàìjíríà padà báyìí lọ́la báyìí bàbá Mufti ẹ fẹ́ o ẹ kọ́ o ìwádọ̀ yín wà kí i. Ìwọ pọ́blẹ́mù ti wọnù kò kàn wá ìdá àfẹ́ fèsì fún nọ́ọ̀rọ̀ rẹ̀ láti ṣe kí ni láti fèsì fún yẹn. ókè àwọn ti gbọ́ àwọn sáyẹn orí súnú ànábì lọ́wọ́ tó bá ṣe nǹkan wọ́n gbọ́dọ̀ make apology. ẹ̀kọ́ ìwọ tó bá wá tún jáde mo fi bẹ̀ Ọlọ́run bá mi tún àfà ìṣe bó ṣe wà Ọlọ́run mo bẹ̀ Ọlọ́run jọ Ọlọ́run má jẹ́ pẹ̀lẹ́ àfà yìí báwo àwọn Sulaiman Faruq ṣe bó ṣe bọ́sà tí wọ́n gbìyànjú àti ṣe àtúnṣe lórí fídíò yìí. wàhálà ọmọ ìyá wa kan kọ́mẹ́ǹtì kan sí báyìí wọ́n ní as-sufiyuna yaqulun idha kunta fi as-salah wa kharaja minka rih salatuka sahiha in tí wọ́n sọ ní pé àwọn Sufi máa ń sọ pé tí o bá wà lórí ìrun tí só sì jáde nídìí rẹ̀ àwọn Sufi máa ń sọ pé ìrun èèyàn lálàáfíà oye wàhálà ẹ̀sìn yíò nǹkan kí nǹkan. ẹ máa wo iyì tó máa bá wọn lẹ́sìn iyì á máa bá wọn gan ju ìtọ́ sí nílẹ̀ kẹlẹ̀ lọ but jẹ́jẹ́ ẹ̀kọ́ ìwọ tó bá wá tún jáde kó fẹ́ máa wá àdáàkì wọn ọmọ bó ṣé kí wá Kamilu ti jáde wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹni tó bá bìrì nínú yín kẹ máa wá gbọ́dọ̀ kẹ máa wá bú bàbá Mufti padà àwọn wà náà ọmọ ogun ká máa bá yín jà. so àwọn ò ní bú àfọ oníkejì pa ó mọ̀ pé àwọn ò dàbí ìwọ oye àwọn ò ka tírà sí wọn létí ni á kéwú sí wọn létí ni oye ó mọ̀ pé nínú ọ̀rọ̀ tó sọ yìí so èèyàn lè ka èébú 200 nínú ọ̀rọ̀ tó sọ yìí láàrin 58 minutes péré so kìí ṣe táwọn ó ṣe fúnra àwọn àfọ oníkejì pa nù so oye torí àwọn ò fẹ́ kí wọ́n ródòdó ẹ̀rí láàfún wọn so ìwọ ò sì ní lè ṣe ó sì ní lè jòkó tì wá lórí rẹ̀ ó kéré gan so ó wá lè rẹ́ǹtì àwọn èèyàn ó lè rẹ́ǹtì bí irú àwọn Abdurrahman Lálùbọ́sà bí irú àwọn Osiofit ó lè rẹ́ǹtì Kamilu èyíkéyẹ̀ tó bá fẹ́ rẹ́ǹtì ó lè rẹ́ǹtì wọn àti sọ àfóní kíjì pàmò èyí ṣàfà mùsùlùmí wallahi àti sọ́rẹ̀ àti wí torí òdodo leléyìí tá a gbọ́dọ̀ làmọ́lẹ̀ fún àwọn al-umma yìí kí wọ́n lè bá ṣe kí ni kí wọ́n lè bá àmọ́ ibi tí wọ́n ń lọ nípa ẹ̀sìn wọn so àfá Tìjàníyà ni wọ́n orí kálọ́bẹ̀ ẹ̀dà kó dá wọn padà sórí Islam àti sunnah Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. èmi ní nọ́mbà 1 tó máa kọ́kọ́ gbógun tì tó ní láìkì mo já ẹ̀tọ́ ni mo já ẹ̀tọ́ pátápátá torí pé ìkọ́nú àwọn àfa àwa onísúnà ọ̀tá bìlífù pé oyè kan rẹ̀ yí apá wọn lẹ̀ tá bìlífù pé tábà àwọn eléyìí o orí súnà ànábì lọ́wọ́
wà tó bá ṣe nǹkan wọ́n gbọ́dọ̀ make apology ìkọ́nà àwọn àbá wa ó ya fọ́tò. ẹ máa gbọ́. wọ́n wà kó sàkíyèsí pé àbáyé fọ́tò kìnnìkan ó wá ń ṣe tàwọn ìlàtù lórí fọ́tò kó ní gbogbo ẹ̀yin jọmọ́ mi ẹ má bàa bínú kọ́nà foríjì wa ó wáyé bẹ́ẹ̀ nínú ọ̀la kò fún ọ̀rọ̀ yìí. ó ti tọ́ ṣàbẹ́nu ẹlẹ́gbàá ni ó wá ní mo wá sá abẹ́yà mi fọ́tò fún máa ń gọ̀. Saheed Shittu so ìwọ ṣe lè máa retí pé kí àgbà àfà ọ̀hún ìwọ ṣe lè máa retí pé kí wọ́n wá apologize fún wọn pé wọ́n yà wọ́n fọ́tò ṣebí ìwọ máa ń ya fọ́tò so tí fọ́tò bá jẹ́ ẹ̀ṣẹ̀ ìwọ kọ́ ni wọ́n wá apologize sí mọ́ nítorí ìwọ ní ìsìn wọ́n máa ń ya fọ́tò láàrin àwọn àtàlọ́bẹ̀ẹ́dà ni àlọ́bẹ̀ẹ́dà ni wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ni tí wọ́n sì túbá lórí rẹ̀ kó kan wọ́ so nítorí ìwọ ní ìsìn òun ya fọ́tò so ó ma àpèjúwe nǹkan yìí ní ìsìn òun náà níbi kíni bí irú àfá oníkíjìpá tí wọ́n sọ pé téèyàn bá jéèyàn kò lè jéèyàn àbíkẹ́ téèyàn bá fẹ́ owó ní tí ń ṣe owó èèyàn gbọ́dọ̀ kẹ̀yìn sọ́lọ̀ wọn bá tó bá ti wá rí yóò wá dojúkọ àlọ́bẹ̀ẹ́dà padà oye bí kí wọ́n náà máa kẹ̀yìn sálọ́bẹ̀ẹ́dà bẹ́ẹ̀ kó máa kẹ̀yìn sálọ́bẹ̀ẹ́dà nítorí owó oye tó bá ti wá rí kó wá dojúkọ àbíkẹ́ bí ojú màálù mẹ́rìndínlógún táfò oníkíjìpá máa ń pín fáwọn èèyàn lójú agbo so kí wọ́n náà wá mú kó wá máa ṣe kó wọ́ ewé màálù mẹ́rìndínlógún ewé ìyálóde mẹ́rìndínlógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n wá ṣe irú ohun tí àfò oníkíjìpá sọ yún oye ibi táfò oníkíjìpá ti lè apologize sí ẹni pé kí o má bínú nítorí pé wọ́n ti ṣì ẹ́ lọ́nà so àmọ́ nísìnyí ìwọ ohun tí ẹ̀ ń wulẹ̀ ya fọ́tò ti wà lórí àṣìṣe yẹn náà so gbọ́dọ̀ mọ́ wá retí pé kí Dr. Sharaf mọ́ wá ṣe kíni kọ́ wá máa apologize fún wọn náà tó ń ya fọ́tò bó ní làákà ìrẹ́wà ó sì máa ń ronú bí adìẹ báyìí ó sì máa ń ronú bí àkùkọ báyìí èèyàn ṣe máa ń ronú bí àkùkọ báyìí abẹ́ẹ̀rí nǹkan ni so then fọ́tò tí wọ́n ti ẹ̀yà wọn gan óyé àwọn gangan kọ́ ni wọ́n ní kí wọ́n yà wọn so wọ́n dẹ̀ ní choice tó tayọ pé kí wọ́n ṣe kíni kí wọ́n yà wọn bẹ̀ bó tẹ̀ já sí pé àbá wọn lọ lórí ìyẹn gbogbo èèyàn mọ̀ pé àbá wọn lọ lórí ìyẹn aṣọ stand wa lórí ọ̀rọ̀ náà oye àmọ́ kó wá fẹ́ máa fẹ́ fi ìyẹn wéra wọn kò jọra wọn so àfáà yín yìí olùpèpè sídìí ẹbọ ni àfáà wa wọn pèpè sídìí ẹbọ rárá àti rárá lọ́wọ́ ẹ̀dá òdẹ̀ ní ṣe wọ́n ní olùpèpè síbi ẹbọ so oye tọ́ jẹ́ wá sọ nǹkan kan fún ẹ oye jẹ́ wá sọ nǹkan kan fún ẹ jẹ́ wí nǹkan kan fún ẹ jẹ́ sọ nǹkan kan fún ẹ mùsùlùmí onísúnnà tó já sí wípé ń ṣe zìnà ń mu ọtí ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ óyé bí irú àwọn báyìí wàláhì ó lóore ju oníbídíà lọ ní gbogbo ọ̀nà so o mọ̀ pé àwọn àfáà tí wá ní ìsìn wọn ṣe ṣìná wọn jalè wọn mu ọtí wọn yìí sì pépè sí ìdí rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ kálábà tiẹ̀ wá rí mùsùlùmí tó yá sí pé ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ yìí ń ṣe àwọn ìbàjẹ́ yìí bí ò tiẹ̀ dá tó yá sí pé ìbàjẹ́ ni téèyàn gbọ́dọ̀ dé díẹ̀ wàláhì olóore ju èyíkéyìí oníbídíà lọ tó bá mọ̀ lórílẹ̀ ayé so olóore ju èyíkéyìí oníbídíà lọ tó bá mọ̀ lórílẹ̀ ayé oye so kó lọ jẹ́ kó rí rẹ̀ pé so kò jọra wọn àfáàyìn olùpèpè síbi ẹbọ ni oye kálọ̀bẹ̀ ẹ̀dà kó fi ọ̀nà mọ́ gbogbo yín lápapọ̀. mọ́gọ́ mi wà láyé sáwọn ọmọ yẹ kó ṣiṣẹ́ kámẹ́rà kalẹ̀ aláyé ta ló bí ẹrẹ jọ aláyé òṣìwò ló ká ń bí ẹ wọ́n ní òyà fọ́tò sípò inú ọ̀làgbọ̀ fún rẹ̀ yìí ẹlẹ́foríjì lọ lọ́wọ́ àríra mi ìríra mi gbàlẹ̀ lọ́wọ́ wọn yìí tó kọ́lọ̀ foríjì gbogbo ló fẹ́ bí ẹlẹ́jọ́ tààrẹ ta ló fẹ́ máa tún bí ẹni ta ló bí ẹni kò máa wí wòròwòrò tá ń bí ẹ ta ló máa bí ẹlẹ́jọ́ pé nígbà o ta ló máa sọ ta ló tó bẹ̀ tó máa ní òun nígbà pé o ṣe yàgò tó pé àwọn nígbà pé a máa nù ẹlẹ́gbàá ni ẹgbàá wo ló wà fún ètò yàgò tó kò sí tó bá jọ́ pé dàdíkà mọ́ nìkan lámọ̀ bóyá ó lè kò tiẹ̀ kára torí àwòrán làwọn tó lé lórí kò ṣe fọ́tò tí ò bá lè ti pé kọ́lé ó tó kò wá bọ́ tàkó wá sọ pé kíní ó ṣe mistake ni. ìgbà tí wọ́n ya fọ́tò kọ́ ẹ kó ní pírọ́blẹ́mù pẹ̀lú èyí tí wọ́n ya Dr. Sharaf ní Qatar náà abẹ́ẹ̀ rí nǹkan
òun tó yá sí pé kò síbi tí ò ti la fọ́tò ó fẹ́ lè ya ìbálòpọ̀ rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ gan tó bá ṣe kíni tó bá jẹ sí lórí ní Saheed Shittu so kò ẹ́ kó ní pọ́blẹ́mù pẹ̀lú ìyẹn rárá àti rárá náà wọ́n wá túbá àní àwọn àti Allah bẹ̀ẹ́dà ni so kò kàn wọ́n torí wọn pè wọ́n sídìí pé kó lọ máa ya fọ́tò óyé wọn sọ fún wọn pé kó lọ máa ya fọ́tò ìpè pé wọ́n ní pé fọ́tò dá kódà títí dì sí yìí so táwa sì ṣe kíni táwa sì fẹ́ràn wọn lórí dáadáa a nífẹ̀ẹ́ wọn lórí dáadáa wọ́n sì lóore wọ́n sì dájọ́ àwọn àfò ní bídíà yín tẹ̀ ń jọ kóra yín lọ. ìkọ́ tó bọ́ da ọ̀dọ́ àfa àti ẹ̀nìyẹn ọ̀dọ́ nìyẹn ọ̀dọ́ dẹ̀ndẹ̀lẹ̀ dẹ̀ndẹ̀rẹ̀ nílẹ̀ nígbà nìyẹn wà kútù òun tún lọ ó lọ kúlẹ̀ ó lọ bẹ̀rẹ̀ síwájú àfa ẹ̀ kọ́mọ́ ní kútù wù ó lọ kúlẹ̀ síwájú àfa ẹ̀ wọ́n ní tó tọ́ wà ní ìní ìmàlúra mi gbálẹ̀ wájú àfa mi mà ní tí ìbá kúlẹ̀ wájú wọn ẹ̀yin náà mọ̀ fáwọn àfa wa yìí wọ́n ọ̀rọ̀ wa wọn àti ìgbọ̀yé wọ́n ti tọ́ àwọn àbí ẹlẹ́jọ́ kò sẹ́ tó máa bí ẹlẹ́jọ́ níjọ́ tí mo lọ sọ tù tọ́ni kí n dọ̀bálẹ̀. ẹ máa gbọ́ o so ó ní Al-Imam Al-Kutubi kálá ṣe dáadáa fún wọn ó sọ pé wọ́n kúnlẹ̀ níwájú àfa wọn so óyé tọ́ ẹ máa wo nǹkan fa àwọn ẹni tí wọ́n jẹ́ nínú àwọn ọmọ kéwu àfa àwọn tí wọ́n lọ sọ́dọ̀ wọn wọ́n jáde wọ́n sọ pé Al-Imam Al-Kutubi kẹsì pé bá wọn kúnlẹ̀ o ipe bábá ìlú ṣẹlẹ̀ Imam Kutubi náà ṣàlàyé óyé tọ́ Imam Kutubi náà ṣàlàyé ẹ máa wá wo ọmọ burúkú yìí ó sì tún wọ́n fi ń sọ̀rọ̀ óyé ó sì tún wọ́n fi sọ̀rọ̀ kẹ́lẹ́ bá mọ̀ pé Saheed Shittu kò mọ tí ń ṣe óyé kò mọ tí ń ṣe rárá àti rárá so àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lójú wọn wọ́n ti ṣàlàyé pé báyìí ló ṣe ṣẹlẹ̀ so ìwọ sọ pé bẹ́ẹ̀ kọ́ ìwọ tó sí ń bẹ̀ so irú àìnílàkà ìwò nìyẹn àwọn ẹni tó yá sí pé ìṣẹ́jú wọn ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ojú wọn ló ti ṣẹlẹ̀ wọ́n sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀ o oye kò rí bá mi yàn ṣe kí ni bí wọ́n ṣe gbé o so àáfàá gangan fúnra lára àwọn náà ṣàlàyé ìwọ wá ń sọ pé rárá kò rí bẹ́ẹ̀ ó rí pé nǹkan ti ṣe ọ́ àyíká ń ṣe é gan o bùkátà sí oògùn. bàbá yẹn níbẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ yẹn jáde ní ni mo sọ jáde fúnra mi pé wọ́n fọ́ sí mi wọ́n jà wàhálà mi sọ̀rọ̀ kí n dọ̀bálẹ̀ mo lè dọ̀bálẹ̀ wọ́n wọ́ mi sílẹ̀ ẹlẹ́ báyìí wọ́n wá dọ̀rọ̀ sí mi lórí wọ́n tún gbẹ́sẹ̀ mi lórí èmi mo sọ wọ́n ṣe yàn ló sọ èmi kọ́kọ́ mo fẹ́ lára mi fọ́ tó bá jẹ́ pé mọ́mì mi àti dáàdì mi wọn kì í sọlé súnà sọ̀ngbọ́n mi mọ́mì mi àti dáàdì mi kò sọlé súnà débi pé tí bá wá fẹ́ kí wọn wọ́n wá dúró pé òwúrọ̀ dọ̀bálẹ̀ fún mi wà láì má dọ̀bálẹ̀ fún mi. ẹ máa gbọ́ tó bá jẹ́ pé dáàdì mi tún ọ sọlé súnà wọ́n wá dúró pé dọ̀bálẹ̀ fún mi wà láì má dọ̀bálẹ̀ fún mi ṣùgbọ́n mi ní ṣe fẹ́ lòmíì tó fẹ́ lòmíì tó ti máa ṣe fún yẹn kò sí ìwọ kò sí nǹkan tó lè ó lè mú mi tó bá ti bá mi ṣe. olódo ni wọ́n wá sọ fún wọn pé ìwọ ni kó fi wọ́n wá sọ fún wọn pé ìwọ ìdọ̀bálẹ̀ ń bẹ lọ́rùn rẹ fáwọn òbí rẹ ṣé wọ́n sọ fún wọn pé ìwọ ìdọ̀bálẹ̀ fáwọn òbí rẹ ń bẹ lọ́rùn rẹ ibo ni ìṣẹ̀lẹ̀ àti sọ pé kó dọ̀bálẹ̀ fáwọn òbí rẹ àbí kó máa kúnlẹ̀ kí wọn ibo ló wà kò sí olódo ọmọ abẹ́rẹ́ nǹkan báwọn so ẹ̀rí tá a bá ń sọ pé ó dáa kéèyàn kéwu ó dáa kéèyàn kàn máa ṣẹ̀mí bí ẹranko nínú àwọn tá à ń sọ náà ni oye nínú nǹkan tá à ń sọ náà ni ipe táwọn kálọ́hùn bí òun ní bídíà bá ní wọ́n ni tó bá sọ pé dandan òun gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún wọn òun dọ̀bálẹ̀ fún wọn torí wọ́n níwọ̀ lọ́rùn òun ipe àmọ́ òun ò lè ṣe fẹ́ lómi torí pé ẹlòmíì ò ní ìwọ̀ táwọn òbí òun ní lọ́rùn so ibo ni ṣẹ̀rí àti fún àwọn òbí rẹ ní ìwọ̀ yẹn lórí rẹ ipe ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún àbí kúnlẹ̀ fún kò sí oye kò sí so oye àwọn àyàtọ̀ lọ́bẹ̀ ẹ̀dà sọ pé ká fi ṣe dáadáa fáwọn òbí láwọn àyàtọ̀ sọ pé ká fi ṣe dáadáa fáwọn òbí kò túmọ̀ sí pé kó máa dọ̀bálẹ̀ fún àbí kó máa kúnlẹ̀ fún wọn kò sí àfá ẹ̀sìn látorí àwọn sàbẹ́ ànábì tó tú sí pé èèyàn gbọ́dọ̀ èèyàn dọ̀bálẹ̀ fún àbí èèyàn kúnlẹ̀ fún wọn ni a fi ṣe dáadáa sí wọn ṣé lẹ́yìn ní pọ́ máa ń ṣe dáadáa sáwọn òbí ẹ̀ ni ṣé ìyẹn ni ma'ruf àbẹ́ ìyẹn ni ihsani tálọ́bẹ̀ ẹ̀dà ṣe kí ni so tó fi ṣe wàsíyà fáwọn ọmọ ènìyàn lórí àwọn òbí wọn olódò ọmọ alọ́bẹ̀ ẹ̀dà yóò fi ọmọ nàjàre oye so ọ̀rọ̀ rẹ̀ kò ní ṣe kí ni kò ní
so ọ̀rọ̀ rẹ̀ ò ní ṣe kí ni kò ní ju báyìí lọ ìwọ̀n bá tí mo kàn fẹ́ fèsì fún ọ̀rọ̀ àwọn méjì nù torí ẹjọ́ ni wọ́n kàn rò ń bẹ̀ lọ tán kàn ń sọ àwọn rédèrèdè ìsọkúsọ jákujàku lọ́bẹ̀ ẹ̀dà yóò fọ́nà mọ́ wọn àti Kamil Abdulkarim Al-Adabi àti àwọn àfá wọn so ẹmọ wa nínú ẹ̀sìn wa so gẹ́gẹ́ bá ṣe sọ àfó ní kíyìpá so lóòótọ́ wọn láwọn túbá kòmbi kíni àwọn gbẹ́sẹ̀ kòmbi ọ̀rọ̀ pé téèyàn ò bá jẹ́yàn kò lè jẹ́yàn so oye téèyàn ò bá sí so ipe téèyàn bá fẹ́ owó ní owó gangan yóò kọ̀yìn sọ́lọ́run tó bá ti wá kọ̀yìn sọ́lọ́run tó bá ti wá rú yóò wá dojú kọ Ọlọ́run láwọn gbẹ́sẹ̀ kòmbi so ìgbésẹ̀ kòmbi eléyìí kò túmọ̀ sí wípé wọ́n gbẹ́sẹ̀ kòmbi àwọn nǹkan míì oye Allah bá sọ fún wa nínú Qur'an al-Karim ipe walladhina la yad'una ma'a Allahi ilahan akhar so Allah bá yẹ́dà ń ròyìn àwọn ẹrú rẹ̀ dáadáa àwọn ẹrú rẹ̀ rere ń ròyìn àwọn ibadur rahman oye nínú ìròyìn tàbí yẹ́dà fi ròyìn wọn ní pé walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn ẹni tó já sí wípé wọ́n yí pé nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n yí pé nǹkan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala wọ́n yí má kẹgbẹ́ kún Allah bá dẹ́dà so gbogbo alámọ̀ ẹ̀sìn Tìjàní àtàfò ní kíjì pa ń ṣe so ẹ̀sìn pé nǹkan mí ẹ̀sìn súfí ẹ̀sìn pé nǹkan mí yàtọ̀ sí Allah bá dẹ́dà ní kódà kìí ṣe Tìjàní nìkan ẹ̀sìn súfí lápapọ̀ ẹ̀sìn pé nǹkan mí yàtọ̀ sí Allah bá dẹ́dà ní tó sì wà lákọọ́lẹ̀ púpọ̀ bíbà oye so tọ̀ sábò ní kíjì pa ti túbá kò ń bí ẹni tí wọ́n ti padà sínú Islamu àti sunna ni tẹ́ẹ̀kan tara yín so walladhina la yad'una ma'a Allahi ilahan akhar wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqq àwọn tó yá sí pé wọ́n yí pa ẹ̀mí tó já sí pé Allah bá dẹ́dà ṣe léèwọ̀ àyàfi pẹ̀lú òdodo lèyàn gbọ́dọ̀ fi parọ́ ẹ̀mí bẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ lèyàn gbọ́dọ̀ fi pa irú ẹ̀mí bẹ̀ bí kéèyàn pààyàn kí wọ́n pààyàn di kéèyàn ṣe zìnà kó já sí pé ẹni tó ti níyàwó àbí tó ti lọlé ọkọ ni oye wọ́n pa wọ́n lẹ́kọ̀ọ́ pa so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye wala yaznun àwọn tó yá sí pé wọ́n ń ṣe zìnà wa man yaf'al dhalika yalqa asama ẹni tó bá fi lè ṣe irú àwọn wọ̀nyí àì tó bá pè nǹkan mí àtọ̀ sí Allah bá dẹ́dà tó pa ẹ̀mí pẹ̀lú àìsí ẹ̀tọ́ rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni tó dẹ̀ ṣe zìnà irú èèyàn bẹ́ẹ̀ yóò ṣe kí ni yóò pàdé ìyà tó lágbára tó tóbi oye Allah bá dẹ́dà sọ pé yudha'af lahu al-'adhabu yawm al-qiyamah wọ́n á dẹ̀ ṣe àdípèlé ìyà fún níjọ́ gbé al-qiyamah wa yakhlud fihi muhana so yóò dẹ̀ ṣe gbére nínú ìyà náà lẹ́ni tó wá sí pé yẹpẹrẹ ó mọ̀ bá bẹ́ẹ̀dẹ̀ ní àbùkù ó mọ̀ bá illa man taba àfẹni tó bá túbá wa amana tó bá túbá tó tún gba Allah bá dẹ́dà gbọ́ wa amila amalan salihan tó dẹ̀ ṣe àwọn iṣẹ́ dáadáa oye fa ulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat àwọn wọ̀nyí Allah bá dẹ́dà yóò ṣe kíni yóò pààrọ̀ àwọn iṣẹ́ bí wọn sí dáadáa oye so pẹ̀lú bá fò ní kí ìgbà ṣe sọ pé àwọn ti ẹ̀tú bá kòmbi pé àwọn gbẹ́sẹ̀ kòmbi ọ̀rọ̀ pé téèyàn ò bá jẹ́yàn kò lè jẹ́yàn téèyàn bá fẹ́ owó ní tó jó gangan yóò kọ̀yìn sọ́lọ́run ọba tó bá tọ́wárí yóò wà dojúkọ pẹ̀lú pé wọ́n ṣe sọ yìí gan náà oye so tí tútú bá àwọn èèyàn bá fẹ́ wà válìdì wọ́n nídìí àti máa pèpè síbi pé ogun kìí ṣe ojú ọ̀nà mùsùlùmí so ogun ẹbọ ni oye àmọ́ bò ni wọ́n ṣe fẹ́ ṣe àfitán lọ́bẹ̀ ẹ̀dà bá fẹ́ fi wọ́n mọ̀nà lókù ni wọ́n wà máa sọ pé ọ́dá o ogun wọ́ ẹbọ ní o nákàlí o kìí ṣe ẹ̀sìn Islamu o àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Tìjàníyà ẹbọ ní o Súfí o kìí ṣe Islamu o àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ ẹ̀hẹ́n so wọ́n ti ń túbá kò bí gbogbo àwọn nǹkan tó ẹkùn túbá kò ń bẹ̀ nìyẹn so àmọ́ lórí pé wọ́n túbá kò ń bí pé tẹ́yìn ò bá jẹ́yàn kò lè jẹ́yàn kò kọ́fà àwọn nǹkan míì tó pọ̀ tó yá sí pé wọ́n gbọ́dọ̀ túbá kò ń di rẹ̀ oye so oye báyìí oye illa man taba wa amana wa amila amalan salihan fa ulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat wa kana Allahu ghafuran rahima Allah bá yẹ́dà tún wá sọ pé wa man taba wa amila salihan ẹni tó bá wá túbá ẹni tó bá ṣe kíni tó bá wá túbá tó sì ṣiṣẹ́ dáadáa fa innahu yatubu ila Allahi mataba irú èèyàn bẹ́ẹ̀ yóò túbá lọ sọ́dọ̀ Allah bá yẹ́dà ní tútúbá tó ṣe kíni tútúbá tó yanjú ní tútúbá tó dáa ní tútúbá tó lálàáfíà oye so àbí Allah bá yẹ́dà kó jọ kó má ṣàfi ẹsẹ̀ tiwa kó má ṣàfi rinlẹ̀ lórí òdodo
so kó sì má gbẹ́sẹ̀ wa kó lórí islam àti sunna nabi rẹ̀ muhammad sallallahu alaihi wasallam so kó sì ṣàlékún ìmọ̀nà wa àwọn tá ń sọ fún yín náà kí Allah bá yẹ́dà kó jẹ́ kí òdodo kó jẹ́ kó hàn sí wọn kí Allah bá yẹ́dà kó jẹ́ kó yé wọn jù báyìí lọ so lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ táwọn ọmọ méjèèjì yìí sọ Kamil Abdulkarim Al-Adabi àti Saidi Shittu ìpẹ́ni tó bá fi lè jáde láti fèsì fáfò ní kíjìpá nípa àwọn wà náà àwọn ẹni tí wọ́n gbógun tì wọ́n so ẹ ti ríṣẹ́ gbà so iṣẹ́ lẹ gbà yùn oye iṣẹ́ lẹ fúnra yín yẹn ẹ sì ṣe tí ó sùn yín oye torí àwọn oníyé sọ fún àwọn àlòmọ̀ ìpé àfá Tìjàníyà ni wọ́n so a sì níyé sọ fún àlòmọ̀ ìpé tọ̀ báyìí nínú ọ̀rọ̀ àfá yóò tó bá sọ tó bá yapa ẹ̀sàn lọ́bẹ̀ ẹ̀dá tí wọ́n sì fẹ́ máa pè ní Islam fáwọn èèyàn gẹ́gẹ́ bí Amadu Tijani náà ṣe pé Tìjàníyà ní Islam fáwọn èèyàn táwọn náà fẹ́ máa di fáwọn èèyàn a níyé sọ fáwọn èèyàn pé rárá kìí ṣojú ọ̀nà tálọ́bẹ̀ ẹ̀dá yọnu sí lójú ọ̀nà yìí so oye ẹ ṣọ́ra pẹ̀lú ìgbọ̀rọ̀ lẹ́nu a níyé sọ bẹ́ẹ̀ so kí lọ́bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣàṣì dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa so ẹni tó bá fẹ́ ṣe kíni ẹni tó bá fẹ́ wọlé o àbẹ́ ẹni tó bá fẹ́ pè wọlé o ẹ bá mi táìpù account number mi sorry account number kọ́ ẹ bá mi táìpù number mi whatsapp number mi account number bro ẹ bá mi táìpù whatsapp number mi 0905274 oye so 09052740938 WhatsApp number mi so 09052740938 09052740938 kẹ́nìkan bá mi type ẹ̀ kí n ṣe kí n pin ẹ̀ so oníbàárà àwọn èèyàn mọ̀ ìpé àyè béèrè owó lórí bíbá yìí fún prógrámù wa àwọn èèyàn mọ̀ dáadáa so àwọn ọmọ ìyá rẹ̀ oníbídíà gan ni wọ́n ń tọrọ bára òun jù ó wá sórí TikTok kó wá wo bọ́n ṣe máa ń tọrọ bára láàárọ̀ kùtùkùtù èyí tí ó gbé kámẹ́rà sójú bàbá arúgbó ọlọ́run ló mọ̀ ibi tí wọ́n ti máa ń lọ ń he àwọn bàbá arúgbó yùn alábẹ́ẹ̀dà ló mọ̀ ibi tí wọ́n ti máa ń lọ ń he àwọn bàbá arúgbó yẹn oye láàárọ̀ kùtùkùtù ẹ̀rì tí wọ́n gbé kámẹ́rà sáwọn bàbá arúgbó kan lójú àwọn ní kó máa sẹ́ndì owó sàárà àwọn bàbá tẹ́ ẹ̀kọ́ mọ̀ sun oorun wọn fa wọ́n wà gbé kámẹ́rà sáwọn bàbá oníbàbá lójú ọmọ ní kó máa sẹ́ndì owó sàárà wọ́n mọ̀ ká kútúbà dédédé kan oye oníbàárà bò so then téèyàn bá tẹ̀ tún wá béèrè téèyàn bá ń ṣe dáwà tó yá sí pé dáwà òdodo ní í ṣe tó bá béèrè fún sọ́pọ́tì lórí ètò rẹ̀ kìí ṣe tó burú so àwọn èèyàn yín oní bídíà tó ń ti bẹ́ẹ̀ sí pé orí àánú ni wọ́n ń pèpè sí àti ìṣìnà oye àwọn náà ń tọrọ bára rú rẹ̀ náà so kálọ́bẹ̀ ẹ̀dà kó fi ọmọ náà so àwọ̀ èèkàn ṣe ni oye kò kàn wà wá ṣe ni oye kò sínú àníyàn tí wá pé ká máa ṣe bẹ́ẹ̀ so àmọ́ téèyàn bá ń ṣe tí bá ń ṣe lórí pé ń pèpè síbi dáadáa oye wàláhì ní takò lórí rẹ̀ so torí kò sí tó burú bí kéèyàn ṣe oye báyìí brọ́dá alálẹ́ kan táwọn Kámílù ó bá pè wọlé o oye tí wọ́n bá pè wọlé fún yín pé a ti ní káwọn àfá àwọn àti aṣọ igbá àwọn àfá àwọn kìníkà Assalamu alaikum. àgbàdùn program yìí ni o. náà ẹlákọ̀ ẹjẹ́ dáhùn kọlù yìí náà máa wà pẹ̀lú yín ẹ sọ̀rọ̀ yín náà ní afẹ́kẹ́ sọ̀rọ̀. ok ẹ bá ṣá bẹ́ẹ̀ àgbàdùn program yìí ni o. náà kọ́lọ́ bẹ́ẹ̀ dájá gbádùn ara wa pẹ́. Ọlọ́run sì wà pẹ̀lú wa o. kódà inú mi dùn pọ̀ jù pẹ̀lú ọ̀tọ́nà lóyìn fún sábàbí dáadáa fún àwọn ọmọ oní aláìmọ̀kan yẹn tí wọ́n ń ba ayé jẹ́ gan ó pọ̀ jù wọ́n ń ba ayé jẹ́ gan. mo mú ọ̀kan níbi ilé ọ̀dọ̀ mi kan ní méjì òní tí oníṣẹ́ni sọ pé ó ń bídí àká ó ní oníjàlábí kan nígbà àwọn iṣẹ́ káwọn ọmọ ọdí jalè. abẹ́rẹ́ nǹkan. àwọn ọlọ́pàá ṣàti àwọn ọgbẹ̀ ṣá so àwọn bídí àyìn àwọn oníjàlábí yẹn wọ́n ń ba ayé jẹ́ gan ni kódà bí ẹ̀ ṣe wọ́n gbádùn program yìí ní gbogbo gbà bí program yìí ṣe lọ ẹjọ́ kọ́ máa lọ sílẹ̀ ṣẹ́ gbọ́ Ọlọ́run sì máa ràn yín lọ́wọ́ àdúrà wọ́ gbà àbá níbi tó ti lórí jazakumullahu khairan jaza. kàṣíwò àfọlábí adébáyọ̀ ní pé. طيب ẹ ṣeun gan barakallahu fikum.
bàbá yín lágége yìí tún ti bẹ̀rẹ̀ wàhálà fà. Kí ni wọ́n ń ta sí markazi alùsùnà ní ìwòsí báyìí? Bàbá yìí, ṣé bàbá yóò ní lọ jòkó rẹ̀ jẹ́ báyìí? Inshallah ń bọ̀ wá tírìtì yẹn lọ́la. Náà ẹ sọ̀rọ̀ yín. Network. Network mi lórí TikTok o. Naam, salaam alaikum. Network mi sálọ lórí TikTok yìí ni o. Èmi náà ṣe ẹ̀rí ń sìn. Salaam alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ya Sheikh. Naam. Ẹ kú gbogbo ìgbà. Gbogbo ìgbà ni o. Ẹ kú gbogbo ìgbà o. Naam. So Allah máa fún yín nípa. Àmín, àmín. Kò ní rẹ̀yìn, àárẹ̀ ò ní ṣe yín. Àmín o. Lágbára Allah subhanahu wa ta'ala, agbára àwọn ọ̀tá kò ní ká yín lágbára Allah subhanahu wa ta'ala. Allahumma àmín. Àwọn àti Kamil àwọn kan disturb ara wọn. Wọ́n ń jàmbá ni kò sí nǹkan tó fẹ́ ṣe. Lẹ́yìn kan pé ìbú bẹ́ẹ̀ ṣe sọ lẹ́yìn ó tún lọ rẹ́ǹtì Kamil tó fẹ́ fi yọjú ọ̀rọ̀ ẹ̀sìn. Ìmọ̀ wo ló ní? Naam. Sọ pé kìnìkan ẹni tó bá tún jáde tó bá tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mufti pé kìnìkan bóyá kí wọ́n là kí wọ́n sọ pé òkè ò nísìn tí mufti tó ti àrọ́jà kúrò lórí pé o ẹni tó bá déèyàn o ẹni tó bá máa déèyàn ó gbọ́dọ̀ jèèyàn o pé lórí ọ̀rọ̀ yẹn o ẹ̀yẹ ká ná lórí pọ́ìntì tó bá jẹ́ pé wọ́n là àmọ́ pé là pé àwọn ti kúrò lórí àwọn náà ní òkè àgbọ̀ yẹn pé ẹgbẹ́ ọ̀kan bá tún wá wọ́n sọ generally wọn ò lánàá ó yẹ kí wọ́n là pé òkè lórí ọ̀rọ̀ pé kíni kẹ́yàn kan má tún sọ pé wọ́n bá jẹ́ ni. ọba lórí pé àjẹyàn àlè tẹ́ bá fẹ́ jẹyàn jẹyàn tó bá jẹ́ lórí ìyẹn lẹ́ sọ pé àwọn agbára ní òkè kí ló dé tó ń sọ̀rọ̀ lórí ẹ̀. báfa ìdí ẹ ti làágbé nǹkan míì pé tó bá tún jáde lórí kí ni wọn lè jáde lé wọn lórí fún ṣé wọ́n wá ṣèkan kan tí ò sún tìjàníyà tó ń ṣe ẹ̀sìn ṣé ànábì ló pè wá sínú tìjàníyà ṣé ànábì ló pè àwọn mùsùlùmí sínú tìjàníyà àbí ànábì ló pè àwọn mùsùlùmí sínú súfì àbí Allah subhanahu wa ta'ala ló pè àwọn èèyàn sínú tìjàníyà àbí súfì ṣé Allah ṣálùkùránì ló pè wá sínú tìjàníyà àbí súfì súnà ànábì làlùkùránì ń pè wá sí ànábì ọgbọ́n fúnra ẹ̀ kó tó dẹ̀ gbìgáìrè láyé ó ní súnà mi dọwọ́ yín o súnà mi dọwọ́ yín o súnà mi dọwọ́ yín fáwọn mùsùlùmí ó ń kẹmọ́ pé súnà òun dọwọ́ wa àwọn àyà tó dẹ̀ tó ń dàrẹ́ tiwa lọ sínú súnà nínú ayé àlùkùránì tó. Assalamu alaikum. Stop calling this number, don't call it. Kàn fẹ́ bà prógrámù jẹ́ fún yẹn ni kàn ṣe kí. àwọn àyà tí ó ń dàrẹ́ tiwa tó ń instruct gbogbo àwa mùsùlùmí ni pé ó ní àyà tá a lá ni tó bá yẹ pé nítòótọ́ lẹ fẹ́ràn ní Allah subhanahu wa ta'ala ẹ tẹ̀lé ànábì àwọn àyà tó pọ̀ tó nọ́mbà ń bẹ́ ń bí tá a ti fi kalẹ̀ ẹ má pe nọ́mbà eléyìí. ẹ tẹ̀lé òjíṣẹ́ ṣé Al-Qur'ani Allah ló pè wá sínú súfì àbí sínú tìjàníyà àbí ànábì gangan fúnra ẹ̀ ló pè wá sínú sallallahu alaihi wasallam ló pè wá sínú súfì àbí tìjàníyà. So òdodo fojú hàn ọ̀nà ànù náà fojú hàn àṣàyídì àbòsí ló ń ṣe forí ara ẹ̀ ó mọ̀ ó tọ́ bẹ̀t géèmù ni wọ́n ń play géèmù tàjọ ń pé géèmù àwọn àfa alùsùn náà tí wọ́n rò pé wọ́n bẹ́ẹ̀ play géèmù. tani ó mọ̀ bá láì mọ̀ kan play géèmù àfa rẹ̀ gan àbáfà rẹ̀ gan play géèmù ká tó sọ̀hún. àwọn Saidi ìwọ ń play géèmù ni àwọn establish truth nǹkan tó ń jò tọ́ àwọn establish ẹ̀ gbogbo èyí tí wọ́n ń ṣe yìí
géèmù ló ń play. Báwo ni ti fọ́tò Dr. Sharaf ṣe jọ mọ́ ọ̀rọ̀ àjẹyàn àbí àjẹyàn tó bá fẹ́ máa jẹyàn. ìbẹ́ ẹranko ni tí ò ní làákàyè. àbí bọ̀bọ̀ ìjà ẹranko ni bọ̀bọ̀ Saheed yìí ṣá. níbo ló ti jọra ibi táwọn èèyàn ti máa mọ̀ pé géèmù ló ń play. géèmù pé ta ló right ta ló right ṣèlú mo sọ fún yín pé mi mo right nígbà yẹn pé kẹ́ máa tẹ̀lé wọn pé kíní gbogbo géèmù tí wọ́n ń play nìyẹn. òun ìjọ ìwò tó bá ti rí kankan tó fẹ́ ta mọ́ lórí wàsáì bẹ́ síta lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti rí pọ́ìntì kan pé mo lè lo pọ́ìntì wàsáì bọ́ sórí íńtánẹ́ẹ̀tì wà ló máa wí wóróworó. géèmù ni wọ́n ń play wọ́n fẹ̀sẹ̀ aláà play géèmù báyìí àwọn ò play mu géèmù ìjọ tí ìyá aláà tó wà máa sọ̀kalẹ̀ sí ẹ lórí Saheed eré ló máa alágo mélòó ìyàwó lẹ tún fẹ́ kó sọ̀kalẹ̀ lé lórí ẹ̀rọ kan má jẹ́ ká lọ́bẹ̀ ẹ̀dá parẹ́ tán yán. ṣé kò tí ì jẹ́ fúlì ó kọ̀ nínú àwọn òní àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí ó mọ̀ tọ́ ó dẹ̀ mọ̀ pé àbòsí ló ń ṣe fáwọn àwọn àáfàá tó ń bú ìwọ́gán mọ̀ pàbòsí ló ń ṣe fún wọn so ó mọ̀ pé lóòótọ́ ni wọn lódodo ni wọn òdodo ni wọ́n ń sọ gbogbo nǹkan tí wọ́n ń sọ látòkè délẹ̀ kò sí ìtó jẹ́ rọ́ńbẹ́ òdodo gbogbo ẹ̀ látòkè délẹ̀ yá sheik ẹ wò ó ní السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم شيخ. السلام عليكم شيخ. وعليكم السلام. Aku dédé wòye fa. Aku gbìyànjú. Naam, Allahumma amin. Kí ni ẹ̀? Ẹ bá mi wá èmi ò ní ìdí ẹ èmi tí ẹ ti ń wá àwọn fídíò ìròrí Tìjàníyà Súfì wọn yún tipẹ́tipẹ́ èmi ò tí so ìntí ní táìmù kò sí táìmù fún mi àti wọ́ wọn jáde ní ẹ bá mi ṣiṣẹ́ rẹ̀ abùkátà sí torí àwọn ọmọ eléyìí ní ìsìn tí wọ́n ń sọ pé tẹ́nìkan bá jáde tó wá sọ̀rọ̀ lórí Àfáà Suleiman Farko ní kíyípa ní ìsìnkú àwọn ti dọmọgun oye wàláhì wọ́n bàjẹ́ so ọ̀rọ̀ tí wọ́n sọ yún ó rùn sí mi gidigidi ní Kamil Abdulkarim àti èyí ọmọ Saheed yìí oye so èyàn sọ pé òun kó ọ̀rọ̀ tíyàn ò bá jẹ́yàn kò lè jẹ́yàn wọ́n sọ pé àwọn kó jẹ so ó wá túmọ̀ sí pé gbogbo nǹkan tó ń nídà àti túbákò ń dirẹ̀ ni wọ́n ti túbákò ń bẹ̀ ni àwọn eléyìí ṣe máa ń ronú báyìí náà wọ́n ṣe máa ń ronú báyìí náà so àwọn nǹkan sí pọ̀ ń bẹ̀ tó yá sí pé àfáà nídà àti pàápàá jùlọ Tìjàníyà mọ́ Tìjàníyà ẹbọnù wàláhì ẹbọ gidigidi tààrà tí Tìjàníyà yìí bá ṣẹbọ kò gbọdọ̀ sí ẹ̀sìn ẹbọ míì lórílẹ̀ ayé ma so níbi tí ẹbọ Tìjàníyà ní agbára dé ni o oye so níbi tí ẹbọ Tìjàníyà lágbára dé ni o oúnjẹ ilé ìkálọ́bẹ̀ ẹ̀dà ṣàánú wa àwọn kan tí ẹ pọ̀ Tìjàníyà gan ṣé kò wọ́n nídà àti túbákò ń bi Tìjàníyà ẹ má tiẹ̀ jẹ́ ká fa gbogbo ẹ̀gùn kí wọ́n túbákò ń di Tìjàníyà kí wọ́n túbákò ń di Sufi generally kí wọ́n fi Sufi lẹ̀ kí wọ́n wọnú ìsìláàmù kí wọ́n ṣe súnà nábì oye so káwọn eléyìí kí wọ́n má tán àwọn kan tanra wọn ni oye báyìí àfó ní kíjì pa sí ìṣẹ́kù lórí pé àfó ní bídíà ni wọ́n bídíà gidi sánsan ni ó tí èṣe kékeré o so ìwọ tó bá bínú jẹ́ kó máa rọra bí ọ́nú báwọn so tó bá fẹ́ sọ fún wa pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí ló fún wa kìí ṣe pé ó ṣe pé bó ṣe pé látò ní dọ̀là ogún ìbú látò ní dọ̀là ìkéyìn tó bá lè òkú máa sọ tí èyí bá ṣẹ̀rí ló fẹ́ fún wa oye ó kàn waste time rẹ ni ó kàn máa fi àsìkò rẹ ṣòfò ni so kí Allah bá ẹ̀dà kó ṣàánú
so tẹ́nìkan bá tún jáde tó bá ṣe kinní kan tó bá sọ̀rọ̀ kan àwọn ó jáde tí ẹ mọ̀ bàjẹ́ gan fa lẹ́yìn wàláì ìbàjẹ́ wọ̀ wọ́n lẹ́wù gidigidi gan Brother Dawood sẹ́ndì kílẹ̀wí ẹni bá fẹ́ pè látorí Facebook o nọ́mbà wa nìyẹn wa alaikum assalam Amin Sheikh Glabatius Erafa ẹ kó gbìyànjú ṣé Saidi Shittu Assalamu alaikum mo ní ṣé Saidi Shittu ìgbọ́n tẹ́ ń sọ naam tí Saidi Shittu tó bá rí tínú rẹ̀ bá ń bàjẹ́ tó bá rí n tó lè fi múnú rẹ̀ dùn lórí social media ìgbà tí mọ́ ń wá nù oye so kálọ̀ bẹ́ẹ̀dà sí àánú tẹ́bà rí Saidi Shittu tó jáde báyìí ní ìsìn nǹkankan bẹ tí ń bà nínú jẹ́ ó wá fẹ́ parí rẹ̀ síbì kan lórí social media oye kálọ̀ bẹ́ẹ̀dà fọ́nà mọ̀ wa alaikum salam wa rahmatullahi wa barakatuh naam iṣẹ́ ni Allahumma amin láàpẹ́ network mi ò dúró níbí báyìí ìkan tó ṣẹlẹ̀ lọ́dún nípa àwọn ní Saidi Shittu ní gbogbo àwọn tó yẹ kó àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sókè bí wọ́n ṣe kò lè dápọ̀ anybody wọn mọ́ kan tó ṣe ọ̀rọ̀ títí ẹ̀ nìyẹn. naam Assalamu alaikum wa alaikum assalam bá network wọn wa alaikum assalam naam Brother Dawood gbogbo Ìlọrin ńkọ́ ẹ máa gbádùn naam ẹ má dáhùn ló wọ́n ń tanra wọn nífà tí a bá túbá kúrò níbi ọ̀rọ̀ yọ̀kan tán mọ̀
ìtumọ̀ sí pé wọ́n ti túbá kúrò gbogbo àwọn fòyàtì náà kù sí. iná ni bí lápèjúwe bí ẹni tí ń mọ títí ń ṣe zìnà tí ń jalè tí ń lálàsí àwọn òbí rẹ̀ kó wá sọ pé òun ti túbá kò ń bí ọtí mímu o oye ṣó wá túmọ̀ sí pé ó ti túbá kò ń bí zìnà ṣíṣe ni àbólè jíjà àbí ìróbí láre ìmọ̀ ibi táwọn kìíní fi ọpọlọ tá lọ́bẹ̀ ẹ̀dá bù wọn sí lọ́fẹ̀ẹ́ fa oye tí ó gbéríṣiríṣi nǹkan bá dé gbogbo àwọn àdìjá lùkọ̀ amúnára ní sàtọ̀sọ̀ ọlọ́run tàn yín ní gbogbo àwọn yẹn ọ̀pọ̀ pọ́blẹ́mù bẹ́ẹ̀ náà ni pé tán bá ti àmọ́ ibi tí pọ́blẹ́mù wà gangan náà níbi tí jà níyà gangan náà. wàláì kí aláàbò bá wa pẹ̀lú. àmín wọ́n sì fẹ́ máa tan àwọn èèyàn. Allahumma àmín. wọ́n fẹ́ gbé wọn wọnú súnná. iná ni pẹ̀lú ìrújú. Wa alaikumus salam. Nẹ́tíwọ̀kì yóò ṣe dáadáa fa. tó bá ń ṣe súfí tètè gba ìsìláàmù àti súnnà báyìí kó lè bá rí bí gbàwẹ̀ dáadáa kálọ̀bẹ̀ẹ́dà lè bá gba àwẹ̀ rẹ má fi bí para rẹ òtọ́ ni má fi bí para rẹ àwẹ̀ gbígbà ò easy iṣẹ́ tó tóbi ni kàmáṣà sí dànù gba ìsìláàmù àti súnnà lónìí yìí so ẹnìkan sọ lórí Facebook pé it's now clear that you be real olórí burúkú wetin you want again yelmo okay o àti gbọ́ ọlọ́run ní sí ìwọ lórí burúkú alọ́bẹ̀ẹ́dà yóò sí ọ lórí eré láyé bí àtàlùkìyàmà àmọ́ ní káfà yín fi súfílẹ̀ àti tìjàní àkí wọ́n gba Islam àti sunna ló bá parí so wa alaikum salam tilla barakatuh network yóò dá network yóò dá sẹ́ ṣe ìbárò tún bá kó níbi nǹkan tó ń sọ wọn á fẹ́ gbé wọn pé gẹ́gẹ́ bí kápá fún wọn pé káàkiri má kojú apá pé ta lọ lọ́ọ̀ náà ní pípa pé ó sun Kùránì kó bá jẹ́ ìbàdàn pé ìgbà tí mo sun Kùránì ní o ní ìmọ̀ ní o ìgbà ìmọ̀ ní ẹ̀yìn kí ní ká foríjì mi o ṣùgbọ́n kò sọ pé òun kò nínú sísì. yóò dà fún yín bó ti rí náà nù. oye wọ́n kà tún bá kò níbi ọ̀rọ̀ kófò yá àti tí wọ́n tọ̀ wọ́n sọ pé àwọn kò nínú Tìjàníyà náà. so ṣé ẹ tó wà nínú Tìjàníyà ní jádàbìtì tì ní lọ́dọ̀ tí wọ́n lórí jọba kí ṣẹ́ẹ̀sì wọ́n náà sọ fún àbẹ̀mọ̀ dìfẹ́ǹdì rẹ̀ níbẹ̀. àwọn kẹ́kẹ́ kájọ kákò yẹn fún wọn pé àwọn ti gbà lọ́dọ̀ sọ pé ẹ̀sìn ní Tìjàní pé ara Islam náà ló wà nǹkan táwọn gbá nìyẹn lọ́dọ̀ tó wá sí ní Tìjàníyà kì í ṣe ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ibi tí wọ́n kẹ́ kọ́kọ́ bá wọn mú nìyẹn pé kí ló tó tẹ̀sán kó fẹ́ gbèjà Sheikh Farouk kọ́kọ́ jẹ́ àkámọ́ pé ṣé Tìjàníyà sí ẹ̀sìn ní àgbẹ̀sìn káwọn láti bẹ̀rẹ̀ náà ibi láti téèyàn ti mú wọn dáadáa nìyẹn bóyá wọ́n ti fi àwọn sùn fún wọn lẹ̀ lọ́sọ̀ pé àwọn òṣèlú náà kankan fi sún náà kojú àwọn ápìsù. wọ́n ń tanra wọn ni.
ṣé mo sọ pé mo làwẹ̀ ni mi ò sọ pé mi mo làwẹ̀ náà Allah bá ẹ̀dá ló láwẹ̀ náà ó sì ní ẹni tá Allah bá ẹ̀dá fẹ́ kó gbàwẹ̀ àbíbò ní Tìjàní ò sínú ẹni tá Allah bá ẹ̀dá fẹ́ kó gbàwẹ̀ ó ń ṣẹ̀sìn súfí ní tí ń jẹ́ súfí gangan ó sínú ẹni tá Allah bá ẹ̀dá fẹ́ kó gbàwẹ̀ gba Islam kó ṣe súnà Nabi sallallahu alaihi wasallam káwẹ̀ rẹ̀ lè bá wà valid oye kó mọ́ bá sàṣe dànù oye báyìí so nítorí o mọ̀ pé nínú súfí so bá ìwọ ò tí ìdépò náà àbí kí àwọn àfáàyín nínú súfí wọn ṣàlàyé fún yín oye wọ́n lè máa fi àṣírí ọ̀hún pamọ́ fún gbogbo yín oye ó nípò tí àwọn èèyàn ó dé nínú súfí tí ò ní nídìí pé kí wọ́n máa ṣe ìbádà mọ́ kìí tẹ́ sí gbogbo àwẹ̀ nìkan irun gan kò nídìí kan kírun mọ́ oye kò nídìí kan gbáwẹ̀ mọ́ kò nídìí kan ṣiṣẹ́ hajj kò nídìí kan ṣe nǹkan kan oye nítorí lásìkò yẹn wọ́n ti wà nípò pé ọlọ́run làwọn náà tí ọlọ́run bó wà mọ́ ta lọ́lọ́run bó mọ́ jọ́sìn fún tí ọlọ́run bó ẹ̀dá máa ń jọ́sìn fún nǹkan kan ni so ẹ̀hẹ́ náà ẹ̀rákùn ìgbà tó bá ti dépò pé àwọn ọlọ́run ni wọ́n oye àwọn náà ti dọ́ ọlọ́run nǹkan kan bẹ́ẹ̀ tí ọlọ́run bó mọ́ ta lọ́lọ́run fẹ́ mọ́ jọ́sìn fún wàláhí tí ń bẹ lákọọ́lẹ̀ nínú tírà wọn ni nínú tírà wọn púpọ̀ nífà oye kódà ń bẹ́ẹ̀ pé téèyàn bá ti dé irú àwọn pò yìí oye saqata anhu taklif oye ìgbé iṣẹ́ wọ ẹrú lọ́rùn ìsọ nǹkan di dandan fún ẹrú láti ṣe nípa ìsìn Allah bá ẹ̀dá yóò bọ́ fún àwọn wọ̀nyẹn oye yóò bọ́ fún àwọn wọ̀nyẹn so tó bá ti dépò yẹn so irú rẹ̀ náà ni orin Ibn Arabi kan tí Ibn Arabi kọ ipe ar-rabbu haqqun wal abdu haqqun ya layta shi'ri manil mukallafu ipe òótọ́ ni Allah òótọ́ ni ẹrú so ya layta shi'ri manil mukallafu ó máa ṣe o tàlẹ́ni tá fẹ́ gbé iṣẹ́ kọ́ lọ́rùn pé kó ṣiṣẹ́ ní ti dandan báyìí tàlẹ́ni tá fẹ́ kàlláfà báyìí in kulta abdun fadhaka maytun tó bá sọ pé ẹrú lágbéṣẹ́ fún pé dandan ni o kó ṣe ìbádà o kó jọ́sìn fAllah bá ẹ̀dá o òkú ń bétele léyùn oye so in kulta rabbun anna yukallafu tó bá wá sọ pé tọ̀ ọlọ́run ọba òun lá ṣe tẹ̀klífù fún ọ tọ̀ bóò ni wọ́n ṣe kàlláfà Allah tọ̀ wallahi ẹ̀kan gba ìsìláàmù gẹ́ ṣe súnnà oye ló wá parí ìtawà ń pariwo fún yín nù ẹ rí pé a ṣépè fún yín a bú yín a tọwọ́ bọ ìgbésí ayé yín a ń bá yín sọ̀rọ̀ ìsìn Allah bá ẹ̀dá ni báwa ṣe rí nìyẹn so ìtawà wà lórí ẹ̀ nìyẹn tá sì tún wà lórí rẹ̀ inshallah lazim tá dẹ̀ ní gbésẹ̀ wa kó ń bẹ̀ oye tá ní gbé ẹsẹ̀ wa kó ń bẹ̀ rárá àti rárá bí idhnillah kí Allah bá ẹ̀dá kó má jẹ́ ká lè gbésẹ̀ wa kó ń bẹ̀ oye so a ti sọ fún yín bẹ́ẹ̀ bú èbú látò ní dọ̀la kò lè ní ká dákẹ́ àwó tún sọ̀rọ̀ so kódà bí mo ṣe jòkó yìí nǹkan míì tún tí ń tún sọ lọ́la ó ti wà ńlẹ̀ tó yá sí pé ń wí so eléyìí kọ́ ni solution eléyìí lọ́mọ òfò ọ̀dà àti gbọ́ oníjọ́ mo òfò láyé rẹ̀ torí afẹ́ kú sórí ayat al-kiyama oye afẹ́kájọ sórí rẹ̀ pọ̀ ọlọ́mọ wà ní ṣe wọ́ lọ́mọ òfò Allah bá ẹ̀dá ò ní ṣe lọ́mọ òfò oye kí Allah bá ẹ̀dá ṣáà tọ́ Kamil àti sọ tó afẹ́ sọ lórí àfáàyàn fún ní kíjì pàbáyì àti ìlérí tó mú kalẹ̀ wá tí ẹ̀gbọ́n rẹ̀ Saheed Shittu ipe tẹ́nìkan bá tún jáde tó bá tún wá sọ nǹkankan lórí àfáà oníkíjìpá ipe ti dọmọgun fáfó oníkíjìpá oye tọ́ àti wá sọ àwọn ìwọ̀nba ohun tí a lè sọ so nínú ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ ká sọ
so pẹ̀lú ẹ̀rí bẹ́ẹ̀dẹ̀ ni pẹ̀lú àmọ̀dájú tí è ṣe pẹ̀lú ìfẹ́nú tí è sì ṣe pé bóyá ìpè àbí ìbú làbọ́ àfààyàn oye so a sọ ipé àfọ́ oníkíjìpá ipé wọ́n sọ ipé àwọn kó ọ̀rọ̀ téèyàn ò bá jẹ́yàn kò lè jẹ́yàn téèyàn bá fẹ́ owó ní owó gangan yóò kọ̀yìn sí Ọlọ́run tó bá ti wá rí téèyàn wá dojúkọ ipé wọ́n sọ pé àwọn kọ́rọ̀ yìí jẹ ìsọ pé àwọn kú jẹ àwọn ò sí lórí ọ̀rọ̀ yìí má kò túmọ̀ sí wípé wọ́n ti wá kú ní ojú ọ̀nà ipé àgbà ògbóǹtarìgì oníbídíà ni wọ́n kò túmọ̀ sí rárá àti rárá nítorí àwọn nǹkan ń bẹ tó pọ̀ tó tóbi tó léwu bí irú àwọn nǹkan yìí kódà jù àwọn nǹkan yìí lọ́gán tó yẹ kí wọ́n túbá kó ń di rẹ̀ nínú rẹ̀ òun náà ni ṣíṣe tìjàníyà ṣíṣe súfí wọ́n nídìí àti túbá kó ń bẹ̀ kí wọ́n padà sínú islam àti sunnah nabi wa muhammad sallallahu alaihi wasallam so ìmá pèpè sójú ọ̀nà tìjàní ìmá pèpè sójú ọ̀nà ìyáàs oye àtàwọn ìròrí burúkú tó jẹ́ ìròrí súfí àti ìròrí tìjàníyà oye wọ́n nídìí àti túbá kó ń di rẹ̀ so kal umma kwan dákun kwan ṣọ́ra fúnra àwọn Kamilu yá àti Saidi Shittu àwọn alómàtẹ̀ ti mọ̀ Saidi Shittu náà so ẹmọ̀ Kamilu ohun tó ohun yóò mọ̀ ṣojú bí innocent ní bí èèyàn dáadáa kan yóò sì máa tu oró sáwọn èèyàn lára oye yóò sì máa tu oró sáwọn èèyàn lára so òun náà láti yanjú yìí so ìsọkúsọ ni tí Kamilu sọyún pípẹ́ ẹni tí òun bá tún rí tó bá jáde tó wá sọ nǹkan kan nípa àfọ́ oníkíjìpá ipa àwọn jáde tí ó ń tọ̀hún tọ́ iṣẹ́ ni ó ti fúnra rẹ̀ ṣe yẹn o so àwa ti sọ kan o so èmi sì mọ̀ pé ò ní fèsì fún mi torí ẹni tẹ́jọ máa jọ tó ẹjọ́ papọ̀ ló máa ń wá tẹ́jọ máa jọ tó ẹjọ́ òsì ìranù kan èmi ó kó tíra sí ọ́n wájú ní tájọ máa kà ló bá parí èmi ò sì ní bọ́ sí copy and paste so ní sí copy and paste fẹ́mi ní ìsìn kó fara rí lọ tíra lèmi ó dà sí ọ́n wájú pé ọyá wá ka kí ní ìfún wa oye ló bá parí ẹjẹ́ pé ṣe lóhun ó jẹ́ jàre kálọ̀bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣáà ṣe dáadáa fún wa oye kálọ̀bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣáà ṣe dáadáa fún wa kálọ̀bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣáà ṣe ní ìrọ̀rùn fáfò ní kíjìpá láti ṣe kíni láti fi súfílẹ̀ láti fi tìjàní alẹ̀ láti gba ìsìláàmù àti súnnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam so gẹ́gẹ́ bí ìṣe wa táwa bá sọ̀rọ̀ tán bí oye àwó tún fi ẹni tá ń pè ẹni tá ń ṣàlàyé nǹkan fún a tún fi àdúà lé fún a ní ṣépè fún torí a fẹ́ kó mọ̀nà ọ̀rọ̀ wa lè le àjiyàn pé kò lè le oye ẹ̀ẹ́bí tọ́rọ̀ bá sì ti yẹ kó le yóò le náà ni so kò sọ́gbọ́n rẹ̀ ẹ̀wọ́yé báyìí nítorí bídíà nǹkan tó le náà ní bídíà nǹkan àdánwò nǹkan fìtínà àdántàn nǹkan ní bídíà kálọ̀bẹ̀ ẹ̀dà kó yà wáyà àdántàn nǹkan ní ẹ̀sìn Tìjàníyà kálọ̀bẹ̀ ẹ̀dà kó ṣe kíni kó yà wáyà ẹ̀sìn náà so kó má jẹ́ kí àwa àtẹ bí wa kó má jẹ́ ká bá wọn kópa ń bẹ̀ rárá àti rárá àwọn tó ń bẹ ń bẹ ọmọdé ni àgbà ni obìnrin ni ọkùnrin ni óyé so ẹni tó dá nǹkan mọ̀ ní èyí tí ó mọ̀ nǹkan kan ní gbogbo ẹni tó bá ṣá wà ń bẹ̀ dé kálọ̀bẹ̀ ẹ̀dà kó bá wa bù wọn ní ìmọ̀nà kó bá wa fi ìmọ̀nà ṣe ẹ̀bùn fún wọn kó bá wa tọ́ wọn sọ́nà kó bá wa fi èyí tí ń ṣe òdodo ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala kó bá wa fi hàn wọ́n kó sì bá wa fi yé wọn so ìyẹn jẹ́ ìwọ̀nba ohun tí a nídìí láti ṣe kíni so ìyẹn jẹ́ ìwọ̀nba ohun tí a nídìí àti ṣe kíni àti sọ̀rọ̀ lé lórí so inṣáàlláhu al-azim ibi báyìí láparí eléyìí sí abẹ́ Allahu subhanahu wa ta'ala min fadlihi wa rahmatihi kó jọ kó dákun kó má ṣáà gbà ní ìbádà lọ́wọ́ èyí tá sọ tó dá allọ́bẹ̀ẹ́dà ló fi wá mọ́nà ta fi rí sọ èyí tá wí tó kù dẹ́ káàtó oye àti inú àṣìṣe wa bẹ́ẹ̀dẹ̀ ni so iṣẹ́ ọwọ́ ṣaitan kí allọ́bẹ̀ẹ́dà kó má ṣáà ṣàmójúkò fún wa so wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fa subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك so ẹni tó bá fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra aṣọ ni jalabia ni shadda ni so oye gezna ni èyíkéyìí irú aṣọ tẹ́ bá fẹ́ rà
ẹ kàn sí wa ní Yelmat Fashion Home and Textiles. So tẹ́ bá sì fẹ́ kí wọ́n bá yín rán náà, so kaftan tó dúró oye ẹ kàn sí wa ń bẹ̀ náà. So gbogbo ẹ̀ náà ni ó wà available. Kálọ̀ bẹ̀rẹ̀ dà kó má ṣá falbarka sí iṣẹ́ ọwọ́ oníkálukú wa. So ó di ní ààbọ̀ insha Allahu al-azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.